Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam. Alhamdulillah, a kí gbogbo yín pátápátá pẹ̀lú kíkí Ọlọ́run, kíkí Allah subhanahu wa ta'ala. Pé kíkẹ́ àtọ̀lá Ọlọ́run kó máa bá yín. Ọwátọ̀ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run bá rán sí gbogbo àgbáńlá ayé pátá. Alhamdulillah, gẹ́gẹ́ bí a ṣe mọ̀, gẹ́gẹ́ fún nǹkan tí a ń jó dè, òun náà ni àwa pẹ̀lú àwọn sheikh wa Sheikh Sulaiman aláṣẹ tó máa mú wa lọ lórí nǹkan tó jẹ́ ìrìnàjò ńlá tó jẹ́ pé ipò wo ni obìnrin wà nínú ẹ̀sìn Islam, ipò àfikà ní ipò wo ni Islam fi obìnrin sí. Alhamdulillah, lákọ̀ọ́kọ́ náà a fẹ́ kí gbogbo yín pátápátá tí ẹ̀ ń wò wá àti ẹ̀yin tẹ́ tún máa wò á lọ́jọ́ iwájú ní pé ìkẹ́ àti ọlá àti àánú Ọlọ́run bá kó máa bá yín pátá. Ẹ wá gbàgbé láti tẹ̀lé page wa lórí Yorùbá Deen TV yìí. Lágbára Ọlọ́run, a máa pe àwọn sheikh wa. Assalamu alaikum ya sheikh. Assalamu alaikum. Naam, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ayyakumullah, inú wa dùn gan pé ẹ dáhùn ìpè Allah subhanahu wa ta'ala. Pé kò ń ṣàlà pé Allah subhanahu wa ta'ala ni ọ pé inú wa dùn gan pé ẹ tún wá bá ṣe ìnàsíhà lẹ́ni. Alhamdulillah. So sheikh, àwọn ọmọ ìyá wa nínú Islam, ó ti ń béèrè pé ipò wo ni Islam fi wá sí gan, àwa tá jẹ́ obìnrin, tá jẹ́ àwọn ọmọ ìyá nínú Islam. Kí ni Islam tó yẹ pé gbogbo tẹ́ bá wọlé ayé, ilé kan ń dàrú gan, ètò nǹkan ń dàrú gan. Ẹ máa ráwọn míì tó jẹ́ pé ọmọ ní obìnrin ò nípò kankan, obìnrin ò jẹ́ kankan ní society. Ẹ máa ráwọn míì tó ní Islam ò pọ́n obìnrin lé. So ilé tí ó ti ń jẹ́ ipe Islam gan fún ẹ, ibo ni Islam fi obìnrin sí, inshallah. So ya sheikh, fadda ya sheikh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أعطى من الأنعام جزيلا وقبل من الشكر قليلا وفضلنا على كثير مما خلق تبديلا، وأفضل الصلاة وأتم التسليم على من لم يجعل له من جنسه عديلا، سيدنا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وأصحابه بكرة وأصيلا. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala, ọba tó ṣe wípé ó ṣe ìdẹ̀ra tó pọ̀ lé wa lórí. Torí pé tẹ́dà bá ní kí wọ́n máa ka ìdẹ̀ra Ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí ẹ̀ kò lè kà tán. Èyí tó wá fi ń ga jù fún ìdẹ̀ra yìí náà ni ìjẹ́ mùsùlùmí. Torí wípé tọ́pẹ́yàn ṣoríire láyé, a gbọ́dọ̀ kọ́kọ́ wá wò báwo ni irú ẹ̀sìn wo ló dì mú. Ṣé èyí tí ń sọ pọ́lọ́run mẹ́fà ni? Ṣé èyí tí ń gbégi síta tí ó sọ pọ́lọ́run tòun nìyẹn? Káwọn pé kí ni ń ṣe tápé ìsìláàmù nírú ẹni bẹ́ẹ̀ ń ṣe kéèyàn ó dúpẹ́ pé ó ṣoríire lóòótọ́. Àfáàní ma ahsan dina wa dunya idha ijtama'a la baraka Allahu fi dunya bila din. Kí ni fi ń dáa tó ayé àti alkiyama àtẹ̀sìn kó papọ̀ fún yàn? Kẹ́nìkan ráyé lò ó wà nípò tó ga, kó jẹ́ ẹni tí gbogbo ayé ń wárí fún, kó tún wá lẹ́sìn. Ká bá nú ní máa kó máa kírun, ká bá kó yẹ kó ní ó máa túnú máa ṣe Ọlọ́run ọba àlékè ọlá ṣe, ká bá kó ní ó máa forí pinlẹ̀ tí ó máa rúkú gbogbo gbà. Eléyìí ní fi ń dáa jù. La baraka Allahu fi dunya bila din. Ayé tí ò bá ti sẹ́sìn ń bẹ̀, tá a wá tá a bẹ́sìn ń bẹ̀, kò sáà bárìkà náà gbèsè ayé bẹ́ẹ̀. A dúpẹ́ fọ́lọ́run kó ṣe ìdẹ̀ra rẹ̀ lé wa lórí. Wá sí tí wọ́n ń béèrè lọ́wọ́ wa, wá dúró ìdẹ̀ra tó ṣe fún wa yìí, òun náà ni kó fẹ́ ká dúpẹ́ fóun. Báwo láti dúpẹ́? Ìdúpẹ́ lẹ́nu, alhamdulillah. Ìdúpẹ́ lọ́kàn, ká gbà pé nǹkan kan ò tún gbọdọ̀ dàpọ̀ mọ́jọsìn mọ́, òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí. Torí pé ká gbé ìjọsìn Allah subhanahu wa ta'ala síbòmíì, àbòsí tó ga nìyẹn. Ẹnìyàn dẹ̀ ṣàìmoore sí òun nìyẹn. Bákan náà, ìdúpẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni ashukru bil jawarih, ìdúpẹ́ pẹ̀lú oríkèéríkèé ara wa. Ká kírun, ká gbáwẹ̀, ká ṣe gbogbo tọ́lọ́run ọba àlékè ọlá ní ká ṣe, ìdúpẹ́ kan nìyẹn náà. Àwa bẹ̀ Ọlọ́run kó jọ kó jàre kó bá wa ṣe àlékún ìkẹ́ rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wọn náà ni Ànábì tí Allah rán sí gbogbo ayé kó lè bá wa jẹ́ ìkẹ́. Ànábì náà jíṣẹ́ náà pé kò fi kankan lẹ̀ fún wa láì jẹ́, ó fún oníkálùkù lẹ́gbẹ̀ẹ́ nínú àlàyé tọ́lọ́run ọba àlékè ọlá làbọ́ lọ́rùn. Kíkẹ́ ló mọ́ mórí Ànábì nìkan àwọn sàhábé wọn tí wọ́n jọ fojú winá ẹ̀sìn tí ó fi jọ ti gbàgbọ́ dẹkùn tí kedere ó bẹ̀wò. Atúkìra wa káàkiri sí orí agbọ́nrin ètò wa yìí. Ìkáàmọ̀ gbéyàwó nínú àwọn tọ́pìkì tó yẹ kí mùsùlùmí ó jọ gbárí jọ pọ̀ kájọ wo ni pé kí gangan ni Islam fóbìnrin nínú Islam. Kí la fẹ́, báwo la ṣe fẹ́ kóbìnrin mùsùlùmí rí? Kí làwọn ìwà tóbìnrin mùsùlùmí gbọ́dọ̀ máa wù? Torí wípé àwọn àfáà máa ń jóyé wa pé al-ummu madrasatun in a'dadtaha
a'dadta sha'ban tayyib al-'araqi ìyá tẹ́ rí yẹn àbí ká sọ pé obìnrin ilé ẹ̀kọ́ kan ni school ní lọ́tọ̀ a lè sọ pé bí university ni tó pé tá a bá ti lè pèsè university yẹn dáadáa àwọn nǹkan tí ó máa jáde ń bẹ̀ yóò jẹ́ nǹkan tí ó ṣe àwùjọ láǹfààní àmọ́ lẹ́nìí àwọn á rí wípé àwọn obìnrin mùsùlùmí àwọn ni wọ́n ń jájó rẹ̀yìn láwùjọ àwọn obìnrin mùsùlùmí àwọn ni wọ́n ń já fìtínà láwùjọ àwọn obìnrin mùsùlùmí àwọn ni ẹ̀kọ́ ẹ̀sìn bù wọ́n kù tí wọ́n rí rárá àwọn èèyàn àwọn Yorùbá ó dẹ̀ máa polówó wípé obìnrin ò lẹ́sìn ọ̀rọ̀ tí ò kún rárá ti wùlé ó máa ní àwa bí wọ́n léèrè pé ṣóbìnrin ò fẹ́ wà Jánnà ni àbí ò sáwọn obìnrin nù náà Ànábì sallallahu alaihi wasallam Ànábì tí ó yé wa wípé àwọn obìnrin ni wọ́n pọ̀ jù nínú náà ó wá ń ṣe ní léèmọ̀ pé bóò ló ti jẹ́ ìwà Ànábì o bóò ló ti jẹ́ àwọn ni wọ́n pọ̀ jù nínú náà o wọ́n nítorí wípé kí ni wọ́n á máa fojú kéré dáadáa táwọn ọkọ wọn bá ṣe fún wọn kódà wọn kì í dúpẹ́ fọ́lọ́run gan náà fún rẹ̀ wọ́n á sì máa pọ̀ lẹ́ni tí máa ń ṣépè wọ́n á sọ̀rọ̀ òdì àmọ́ bóò ni Islam ṣe fẹ́ mú wọn gbogbo tí wọ́n ń pè lẹ́sìn láyé kò sẹ́sìn kan tó fún obìnrin lápọ́nlé kò sí ẹ̀sìn kan tó wá protect personality obìnrin kò sí ẹ̀sìn kan tó wá fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ yàtọ̀ sí Islam yìí ló dé torí pé kí ni àwọn obìnrin nígbà jàhílíyà tí Islam ti dé wọ́n sọ wọ́n di bí ọjà àbí tẹ́nìkan kan lè mú kọ́kàn ṣe bó ṣe wù lásìkò tó wù tí ó fi ṣe tó wù nínú ẹ̀ náà ni wípé bóyá bàbá kan bá fẹ́ ìyàwó méjì so ìyàwó méjì tó wá fẹ́ yìí àríkanú ọmọ ìyàwó kan tóun jọkùnrin tó jẹ́ géńdé tí bàbá yìí bá wá kú ọmọkùnrin yẹn lè fẹ́ obìnrin ìyàwó bàbá rẹ̀ yẹn láì sanwó orí fún àbí kó fẹ́ lómi kó gbowó orí ẹ̀ àbí kó fi ilẹ̀ bẹ́ẹ̀ kó mọ́ lọ́kọ̀ kankan tí ó dẹ̀ mọ́ lógó ti wù Islam dé ó ní kò rí bẹ́ẹ̀ ó wọ́gi léwu nìka bẹ́ẹ̀ bákan náà Islam yìí náà ló dé tó sọ wípé ẹ fáwọn obìnrin lówó orí wọn in tẹ́ fi sọ abẹ́ obìnrin dẹ̀ tọ́ òun náà ní kẹ́ fún wọn ní máhàrù wọn ìyẹn sàdáàkì wọn Islam ló wá gbà yẹn fún wọn bẹ́ẹ̀ bákan náà wọn a máa rí obìnrin mọ́lẹ̀ láàyè nínú ìṣesí àwọn lábá òun náà ni wípé ẹni tí wọ́n bá sọ fún pé ìyàwó ẹ̀ bóbìnrin wípé ó kóró inú bí ó dà yẹn tó wá sọ fún yẹn gan tí ò bá ṣọ́ra ó lè mọ́ fara rẹ̀ délé ẹ̀rí so níbi kí látara ìtìjú àbí káwọn èèyàn má bàa máa bú yóò wà lọ rí ọmọ yẹn mọ́lẹ̀ láàyè Kùránì dé sọ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni ègún Ọlọ́run bá àríkà ọlá ni Islam ló wá protect wọn bẹ́ẹ̀ bákan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin ẹni tí wọ́n máa jẹ mógún ni Islam ló ní rárá o bóbi ọkùnrin ti lẹ́tọ̀ọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹfún náà lógún kóun náà jẹnu ogún bẹ́ẹ̀ sájẹ́ pé gbogbo àwọn kinní ló fi pé obìnrin tó bá jẹ́ mùsùlùmí a fẹ́ kó jẹ́ni tí ó jókòó tí ó lè ronú wípé kí lọ́lọ́run fẹ́ kí n ṣe àkọ́kọ́ ń bẹ̀ àkọ́kọ́ máa gbéyàwó pé al-mar'atul muslimatu ma'a rabbiha obìnrin mùsùlùmí pẹ̀lú Ọlọ́run ẹ̀ torí pé àwọn pọ́ìntì tàbẹ́ kà pọ̀ á sọ pé obìnrin mùsùlùmí pẹ̀lú Ọlọ́run ẹ̀ obìnrin mùsùlùmí pẹ̀lú ọkọ ẹ̀ obìnrin mùsùlùmí pẹ̀lú àwọn òbí ẹ̀ méjèèjì obìnrin mùsùlùmí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ obìnrin mùsùlùmí pẹ̀lú ilé rẹ̀ obìnrin mùsùlùmí pẹ̀lú àwùjọ tó wà sáàmọ̀ sí àwọn pọ́ìntì láwẹ́láwẹ́ kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé rẹ̀ àwa náà tí a bá ṣe sọ náà ó sì jẹ́ kí ó ṣe wá láǹfààní àkọ́kọ́ nù táàmù tábá ní obìnrin mùsùlùmí pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ wọn in abraza ma yumayyizu al-mar'ata al-muslimata imanuha al-'amiqu billah wọ́n ní nǹkan tí máa jẹ́ kí obìnrin mùsùlùmí ó dá yàtọ̀ ní àwọn obìnrin yòókù òun náà ní ìmánì rẹ̀ tí ó gòkè dáadáa ìmánì rẹ̀ tí nǹkan kan ò ní dàpọ̀ mọ́ wa yaqinuha bi anna ma yajri fi hadha al-kawni min hawadith wa ma yatarattabu 'ala an-nas min masa'ira innama huwa bi qada'i Allahi wa qadari òun náà ní pé yóò nígbàgbọ́ obìnrin mùsùlùmí ìgbàgbọ́ rẹ̀ ó rinlẹ̀ wípé gbogbo tí bá ń ṣẹlẹ̀ nínú ayé ta wà yìí gbogbo tó bá wù kó dé nínú ìṣẹ̀lẹ̀ nínú àdánwò a jẹ́ wípé kí ni o èyàn ó máa bẹ pẹ̀lú fífi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni Ọlọ́run ti ní mọ̀ ń pẹ́ wa ma asaba al-insana lam yakun liyukhti'ahu in tó bá sì ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá òun kì í ṣe kó ṣe sì ṣe obìnrin mùsùlùmí bọ́ra ṣe kí ni o gbọ́dọ̀ ní búmọ́ níbẹ̀ bí ó gbà kú oníkúkú ni wọ́n lo orí ẹ̀ ní orí ẹgbà bọ̀dé ní táwọn obìnrin èyí tí wọ́n yí pìkítà láti sọ ló fi jẹ́ pé ànábì wa sallallahu alaihi wasallam ànábì ní àwọn obìnrin èèwọ̀ ní fún wọn láti lọ máa bẹ sàárè wò torí pé kí ni àwọn òní ọkàn tọkùnrin lè ní ó lè débẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí pariwo àbábọ̀ òun ẹ ti gbàgbé òun ló bẹ̀rẹ̀ sí máa ṣẹpọ̀ síbẹ̀ ṣọtiyé so bákan náà wọ́n ń fẹ́ nígbà tí ẹ̀mí bá bọ́ tí ẹ̀mí lọ ẹ̀rí àwọn ọkùnrin lè fẹ́ gbé mọ́ra obìnrin ó máa sọ̀sọ́kùsọ gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá táwa wà àwa náà máa rí oríṣiríṣi táwọn obìnrin ó máa sọ nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ̀sìn pa ẹ̀sìn ṣe kinní kan wọ́n ní obìnrin tó jẹ́ mùsùlùmí
in tó gbọ́dọ̀ kọ́kọ́ lọ dì mẹ́rù ẹ̀ òun náà ni kí ìmánì ẹ̀ jókòó ó gbà pé n tó bá ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ àfààní ma la yakunu fala yakunu bi hilatin abadan wa ma huwa kainun sayakun wọ́n ní tí ò bá ní ṣẹlẹ̀ tọ́lọ́run ò bá ti kádàrá kó fẹ́ ṣẹlẹ̀ ọgbọ́n ò lè jẹ́ kó ṣẹlẹ̀ àmọ́ tọ́lọ́run bá ti ní dandan tí ó ṣẹlẹ̀ ẹ̀dá kan ò lè dádúró wọ́n la fẹ́ kóbìnrin mùsùlùmí náà kó ṣe kíni o kó nírú gbàgbọ́ bẹ́ẹ̀ wa ma ala al-insan fi hadhihi al-hayat illa an yas'a fi tariqi al-khayr wọ́n ní kóbìnrin náà ó dẹ̀ lọ mọ̀ wípé dandan ni fún obìnrin àbí ẹnikẹ́ni tó bá ti pè rẹ̀ mùsùlùmí in tó yẹ kó máa ṣe ni pé kó máa wá pé bóun lòun ó ṣe rí dáadáa bóun lòun ó ṣe rí ọmọ ọlọ́run bá fi kíọ́lá yóò wá máa ṣiṣẹ́ tọ́ obìnrin mùsùlùmí náà nígbà tó ti ní ìmánì yẹn ó gbọ́dọ̀ ní àwọn okùnfà tí ó jẹ́ kí ìmánì yẹn ó jókòó iṣẹ́ tí ò bá ní dàlámú pọ̀ tí ò bá ní jẹ́ kí ilé rẹ̀ ó mẹ́hẹ tí ò sì ní gbẹ́kẹ̀sìn rẹ̀ ó bàjẹ́ ó lè ṣe kí ni ó lè engage ńbẹ̀ àrínà àwọn obìnrin láyé Ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n hun aṣọ wà ńbẹ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ tí ò ní palára pẹ̀lẹ́sìn wọn tí ò sì ní palára pẹ̀lú kí ni pẹ̀lú ìjọmọlúàbí wọn ńbẹ̀ so bákan náà yóò sì lọ gbà wípé mutawakkilan ala Allahi haqqa tawakkuli yóò sì lọ ní gbáralé Ọlọ́run ọba àlekè ọlá ní títí gbáralé gidi obìnrin mùsùlùmí kò ní jẹ́ nítorí tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí ó ti fò lọ bàbá ẹ gbà wá ẹ má wò wá ràn àbí tí gangan bá ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ ó ti rí pé ìyálé òun ni inú family house àwọn ni rárá torí wípé ọkàn tí wọ́n lẹ púpọ̀ Islam fẹ́ kí obìnrin mùsùlùmí ó fẹ́ bẹ̀rẹ̀ wípé báwo ló ṣe gbọ́dọ̀ rí pẹ̀lú Ọlọ́run ẹ̀ first priority nìyẹn because primary assignment wa láyé ni pé láti wá please Ọlọ́run tó dá wa gbogbo yòókù tá a bá ń ṣe àbímọ ni à ń ṣiṣẹ́ ni àyàbá nìyẹn so witness pé kí ni o obìnrin yìí o wọ́n fẹ́ kóhun náà lọ gbára Ọlọ́run pátápátá musalliman amrahu lillah yóò sì fa gbogbo àlámọ̀rí rẹ̀ lọ́lọ́run ọba àríkẹ́ ọlá lọ́wọ́ mukinan annahu fakirun dawman li'aunihi wa ta'yidihi wa tasdidihi wa ridha yóò sì lọ màmá dájú ìyẹn èèyàn tó jẹ́ mùsùlùmí tó kó ọkùnrin àtobìnrin náà sínú wípé ní kí ni o òun ó sì mọ ní bùkátà lọ́sọ́dọ̀ Ọlọ́run bó ti kó lówó tó bó ti kí personality rẹ̀ ó tóbi tó yóò máa wà pé òun ní bùkátà lọ́sọ́dọ̀ Ọlọ́run ní ìrànlọ́wọ́ rẹ̀ ní ìkúnlọ́wọ́ rẹ̀ àti ìyọ́nú rẹ̀ obìnrin tó bá wá ìyọ́nú Ọlọ́run ó gbọ́dọ̀ fara balẹ̀ kó ní ìmánì a wá sọ ìtàn ìyá wa Hájárà Ọlọ́run bá wa kẹ́ wọn látara ìfarabalẹ̀ tí wọ́n ní àti irú ìmánì tí wọ́n náà tí wọ́n ní torí àwọn sọ̀rọ̀ ìmánì tóbi náà gbọ́dọ̀ ní wọ́n ní kí ni o lamma tarakaha Ibrahim alayhi salam inda al-bayti bi Makkah al-mukarrama bi janibi dawhatin fawqa Zamzam nígbà tí bàbá ńlá wa Ànábì Ibrahim tí wọ́n fi ìyá ńlá wa Hájárà yìí tí wọ́n fi wọ́n kalẹ̀ sí Makkah lábẹ́ igi kan tí kí ni o tó wà níbi òkè Zamzam walam yakun fi Makkah yawma'idhin ahadun níjọ́ náà nílùú Makkah kò sẹ́ni kankan bẹ̀ níjọ́ tí kí ni o níjọ́ tí Ibrahim mú ìyàwó ẹ̀ lọ́bẹ̀ kò sí ẹni kankan bẹ̀ rárá walaysa fiha ma'un kò sì sómi ń bẹ̀ ilẹ̀ aṣálẹ̀ ni ilẹ̀ òkó ni walaysa ma'a Hajara siwa tifliha ar-radi' Ismail kò sì sẹ́ni kankan pẹ̀lú Hajara níjọ́ náà lọ́hùn yàtọ̀ sí ọmọ rẹ̀ òkú ló ti mú yàn lọ́wọ́ tàmùsá nígbà Ismail tad'u amama al-mar'ati al-muslima arwa al-amthila ala 'umq al-iman billah káwọn náà wá torí ká ti bẹ̀ wúrú obìnrin mùsùlùmí tó ju rẹ̀ lẹ̀ fọ́nà yìí ẹ wo orú ìmánì tó ní ẹ wo bí ìmánì rẹ̀ ti gòkè tó yẹn ẹ̀rí wàsídìkì tawakkul alayhi àti ìgbáralé tòdodo tó ní sọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ náà máa sọ pé va àtẹ̀mí gbára lọ́lọ́run Ànábì ní tábẹ́ yìí náà bá gbára lọ́lọ́run ni ó ti jẹ́ kẹ́ ẹ gbáralé kì í ṣe pé àkàn fẹnu sọ law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli ìbá ṣe pé ẹ̀yin gbáralé Allah subhanahu wa ta'ala ní ìgbáralé tòdodo la razaqakum kama yarzuqu at-tayr kò bá ṣe àrísìkí ìjẹ ẹ̀mú fún yín gẹ́gẹ́ bí ṣe ń ṣe fẹ́yẹ yabdu khimasan iṣẹ́ wo lẹ́yẹ ń ṣe káwà náà bẹ̀rẹ̀ wa léèrè ẹyẹ tí ó di lẹ́yìn tí ó sì ń kẹ́kẹ́ nú ẹ̀ wa ya'udu bitana tí ó sì máa padà wọlé lẹ́yìn tó ti jẹun adẹ́pẹ́ káwà náà wọ́n máa jára yìí ibi tí wọ́n fi sí kò sómi ń bẹ̀ kò sí kẹ́kẹ́ ń bẹ̀ òun àtọmọ tó ń mu yàn lówó nìkan ni wọ́n jọ wà ń bẹ̀ àmọ́ bá ọlọ́run dáadáa idh qalat Hajara li Ibrahim bi kulli rasanatin wa thiqatin wa wuduhin wa tumanina ó wá ń sọ fọ́kọ rẹ̀ yẹn Hájárà kẹ́yìn obìnrin náà ti bẹ̀ kí èsẹ́kọ́ yìí ẹ̀rí obìnrin wá ń sọ fọ́kọ ẹ̀ pé Allahu amaraka bi hadha ya Ibrahim ibi tó wá jù wá sí sọ́nà ló ní kò ṣe bẹ́ẹ̀ lẹ́gbẹ́ obìnrin rí kìí sáré challenge ọkọ ẹ̀ wá farabalẹ̀ ni ó ní ṣe pẹ̀lẹ́sìn ni àbí ò ní ṣe pẹ̀lú ẹ̀ má jẹ́ ó yẹ pé ikọ̀ rẹ̀ ti lájọ ní àbí ó ṣe lè rí bẹ́ẹ̀ ìyẹn kọ́ ni kọ́kọ́ jẹ́ first kìíní kọ́kọ́ béèrè sáwọn àlékún ọdún ẹni ṣe nǹkan àmọ́ ti ṣe ò ṣe kò sí kílé tó fi rí bẹ́ẹ̀ ìwọ náà má dùn pé àṣà àjọ ń sanwó lé ní 50-50 nínú rárá obìnrin tó bá fẹ́ ṣoríire yóò lẹ̀ lọ́rọ̀ pọ̀pẹ́ yóò wá bí léèrè ní béèrè ìpìlẹ́pẹ̀lẹ́ bálé mi
ibi tẹ́ wá jù wá sí kò sí nǹkan kan bẹ́ẹ̀ èmi àtọmọ yìí nìkan láàmọ̀ wà ń bí ṣọ́lọ̀ ló ní kò ṣe bẹ́ẹ̀ ẹ̀rí faqala Ibrahim alayhi salam na'am Ibrahim wá sọ pé bẹ́ẹ̀ ni àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run nìyẹn o wa kana jawabu al-mali'u bir-rida wal-iqtina òun náà wá ń dá lóhùn pẹ̀lú ìyọnú sí àti ìgbà tító wal-istibshar wal-amn àti ìródùnú obìnrin yẹn ó kàn rẹ́rìn músẹ́ ni oní ẹ̀wà dùn wọn idhan la yudayyiruna wọn tó bá jẹ́ Ọlọ́run lóní òfin wá síbi kò ní fi wá láre ẹ̀wọ̀ yìí mọ́ nìyẹn kò tí ì sí òkú kankan ń bi tán wà yẹn wọ́n nígbà tó ti mọ̀ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run tó ní òfin wá síbi kò ní fi wá lẹ̀ kò ní fi wá láre tó lè túmọ̀ náà sí wípé ìmánì mùsùlùmí àti jẹ́ kó rí nìyẹn laqad kana mawqifan asiban baligha as-su'uba irú ààyè tí wọ́n wà yìí ààyè kan ni tó ṣe pé ó le lára ó ti le lára ọkùnrin tó fẹ́ fi ìyàwó rẹ̀ àtọmọ kékeré kalẹ̀ nínú ilẹ̀ aṣálẹ̀ tí ò sọmi bẹ́ẹ̀ náà ló le lára ìyàwó náà rajulun yatruku imra'atahu wa radi'aha fi ardi qafrin so ọkùnrin tó fẹ́ fi ìyàwó rẹ̀ àtọmọ kékeré lẹ̀ nílẹ̀ òpó kò sómi ń bẹ̀ kò sí irúgbìn ń bẹ̀ kò sí nǹkan kan ń bẹ̀ kò tún wá sí èèyàn ń bẹ̀ tí wọ́n mọ̀ bá gbatẹ́gùn ẹ̀rí ó wá kọjú síbi tó ti ń bọ̀ padà ní Ṣáàm ẹ̀rí tó jìnà síbi tó ti wá yẹn kò sí nǹkan kan pẹ̀lú wọn ń jọ náà ju àpò kan ká sọ pé bí àpò bí báàgì kan tí wọ́n kàn kó támùrù sí date èso lágbára yẹn ló fi síbẹ̀ wọ́n sì kọ́ à ń fi ìmọ̀ àti bí ká ní bí ike omi kékeré kan ó gbé tí wọ́n ó lọ tiẹ̀ kò sí pé jọba yìí ni mò ń bọ̀ kò sí pé bàbá yìí lẹ́kùn omi tẹ́ wà wàláwùlà ìmánu làmíkù lẹ́dí ìmánà nafsa hajà àfáwọn sọ fún wa pé tí kì bá ṣe ìmánì tó jinlẹ̀ tó rinlẹ̀ dáadáa tó kún ọkàn ìyàwó Hájárà lọ́jọ́ náà wàláwùlà sídìkù tawakkuli ala Allahi alladhi atra mashaa'iraha wa ahasisaha tí kì bá dẹ̀ ṣe ìmánì tó gbókè tó kún gbogbo feelings ẹ̀ tó kún ọkàn kẹ́kẹ́kẹ́ yẹn o kò bá tí sọ̀fà ìgbòbi tó wà yẹn torí pé kápò náà bá lọ wọ́n ni pé kìíní kan because anábì fún wa lẹ́kọ̀ọ́ pípe ní kámọ̀ rí dà sọ́lọ̀ wọn náà fẹ́ ṣàdúrà ó ti ń kọ́kọ́ dáùtù bí ṣàdúrà ìdẹ́ lè gbà àgbọ̀n sọ fọ́lọ́run pé sọ́lọ̀ ń dẹ̀ lè ṣe ṣá rárá àjẹ́ pé ọ̀gán gbọ́gbọ́n ọ̀pọ̀ ní òkú náà anábì ní Ọlọ́run sọ pé ana inda dhanni abdi ìmọ̀ bẹnu tẹ́rù mi bá rò sí mi tó bá rò bóyá mo jìnà sí nìyẹn tó bá rò bóyá mo súnmọ́ nìyẹn ìmánì yìí tó dúró dáadáa fẹ́ kí obìnrin mùsùlùmí kọ́kọ́ lọ palẹ̀ mọ́ yìí òun náà ní kí ni òun ìyàwó Hájárà ni wọ́n tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni kò bá kú síbẹ̀ òun ló wá dẹni tí gbogbo àwọn alálàájì rántí lẹ́ni òun ló dẹni tí gbogbo àwọn onímúra rántí lẹ́ni tó yẹ kébò bá ṣe àṣẹ Ọlọ́run ni ájì àti umrẹ̀ ò tí pé àyà àfikún sásàpamọ́rú wọ̀nyẹn wá bẹ̀rẹ̀ sí dààmú káàkiri ó ṣe wàhálà pẹ̀lú ìmánì ẹ̀ Ọlọ́run wá ní àní rẹ́sẹ̀ tiẹ̀ láre àdéhùn Ọlọ́run inna Allaha la yudi'u ajra al-muhsinin ṣé wọn náà ti ń sin lọ́hùn wọn náà gbà fọkọ ẹ̀ tán yányán ó gbà fọ́lọ́run lára ẹ̀ òun ṣẹ̀sì mọ́lọ́run ti fẹ́ àwọn kan wà tó yẹ pé wọ́n lẹ́ni tí tiẹ̀ ti jóná ni wọ́n wẹ̀ tí ó kò náà mọ́ tiẹ̀ sọ̀rọ̀ òkè ní mú yín ni sísítà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dá ogbó ẹ̀ borí báwo lẹ ṣe máa ń feel confident pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń kan jọrí mọ́lẹ̀ gbogbo gbà orí yín máa dúdú ẹ̀rí àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bá lùkì àwọn èèyàn jẹ́ láti bẹ̀rẹ̀ àmọ́ tí mọ́nì bá ti wò gbogbo ohun tí ò tó yín padà ṣẹ́kù ó bá lọ bí iṣẹ́ mọ́nà àdúgbò sórí ẹ lẹ́ o káwọn tó lè gbẹ̀ síṣẹ́ o tí mọ́nì ẹ bá dúró dáadáa tí wọn náà bá gbà pé tí mi bá sórí ilẹ̀ máa rí mi tó dáa jọlé lọ Ọlọ́run san ló tó tiẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọn náà bá gbà pé àìfúngbà mélòó náà ni ṣáwọn mọ̀gbà tí ikú dé bá wa tí la fi gbọ́dọ̀ palẹ̀ mọ́ wọ́n ní kí ni o táwọn náà bá lọ wo irú ìgbàgbọ́ báyìí a rí pé ó fi orí pa á lẹ̀ orí pa láíláí táwọn mùsùlùmí tí wọ́n sì máa ṣe kí ni o tí wọ́n máa rántí ẹ̀ bákan náà ká tó lọ gbé yẹ̀wò ìtànpè ní ìmánì àti ìgbára lọ́lọ́ tó pọ̀ òun náà ni ìtàn kan tí bàbá wa Abdullah bin Zayd bin Aslam òun náà gba látọ̀rọ̀ bàbá tiẹ̀ gba ìtàn yẹn wá lọ́dọ̀ bàbá tiẹ̀ náà bayna ana ma'a Umar bin Khattab radiyallahu anhu ó nígbà tó ń bẹ pẹ̀lú Umar jọ kan bàbá yìí òun wà pẹ̀lú Umar wà wà ya'usul Madina Umar dé gẹ́gẹ́ bí aṣíwájú dáadáa tó bá ti wá dalẹ̀ yóò mọ̀ káàkiri Madina pé báwo ni feelings àwọn èèyàn báwo làwọn èèyàn ṣe rí ta làwọn ò tí ì ṣe fún ta lè bí ń pa ta ni sẹ́mọ̀ bó ṣe kú lórí gidi rí nìyẹn wọn kọ náà wọn náà gbọ́dọ̀ ti àwọn ará ilé ẹ̀ síwájú tí àwọn àtọmọ ò bá tí ì jẹun wọn má jẹun tiẹ̀ sọ ajá wípé kí ni o Umar wá rìn káàkiri nígbà tó wá ń lọ bẹ́ẹ̀ àyà àwọn méjì wá ti rìn káàkiri pé báwo ni àfẹ́sì ìlú ṣe rí gẹ́gẹ́ bí olórí ìlú nígbà náà ó wá rí àwọn méjèèjì wọ́n ti rìn ó ti rẹ̀ wọ́n fataka ala janibi jidari fi jawfi layl wọ́n wá fẹ̀yìn ti ògiri kan lóru wọ́n fẹ̀yìn ti ògiri ilé kan fa idha imra'atun taqulu li ibnatiha wọ́n wá ń gbọ́ tí obìnrin kan sọ fọ́mọ ẹ̀ ìyá kan sọ fọ́mọ rẹ̀ obìnrin ya ibnata qumi ila dhalika al-laban fambikihi bil ma'
ìwọ ọmọ mi ó yá dìde wàrà tá a fẹ́ lọ tà lọ́jà yẹn fomi míìsì ẹ̀ wọ́n míìsì wàrà yẹn kó pọ̀ dáadáa ká lè jèrè tó pọ̀ faqalat ya ummata wa ma alimti ma kana azmahu amirul mu'minin al-yawm ìwọ ìyá mi ṣọ́pọ̀ ògbófin tó ṣe jáde lénìí ni tí olórí àwa mùmìnì Umar tó sọ pé kí ni o tó ní àgbọ́dọ̀ máa ṣe báyìí àgbọ́dọ̀ máa fún mi míìsì wàrà mọ́ o àgbọ́dọ̀ máa ṣe jàǹbá àwọn èèyàn mọ́ mélòó àwọn ìyá wa lénìí ẹlòmíì tó ń ta ráìsì ó ti lọ́gbọ́n kan tí ó lọ jo ráìsì yẹn kalẹ̀ torí kówó lè bá a pọ̀ ó ti ní míìsì kan tí wọ́n fi ń jàǹbá àwọn èèyàn torí kí nǹkan lè bá a pọ̀ obìnrin mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ so obìnrin mùsùlùmí tó fẹ́ pín ẹ̀sìn ẹ̀ lé ló jẹ́ pé ìjọ tí wọ́n bá ti lè sọ fún èèyàn pé ẹ̀dẹ̀ borí kí a borí má bọ̀ wá kí mùsùlùmí yẹn bọ́ sí kọ́nà kó dẹ̀ máa ké ìṣe ìtẹ́sìn yín eléyìí ló jẹ́ pé ká lọ mọ̀ wípé Islam perfect mùsùlùmí ò perfect tí mùsùlùmí bá ṣe tí ò dá ẹ blame mùsùlùmí yẹn má blame ẹ̀sìn àmọ́ mùsùlùmí náà gbọ́dọ̀ fúnra àwọn nǹkan kan wà tẹ́ pé níjọ́ tí wọn náà bá ti bẹ̀rẹ̀ sí lo ìjà níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ìfirun gbọ́nlẹ̀ níjọ́ tí wọn náà bá ti bẹ̀rẹ̀ sí ṣẹ̀sìn dáadáa yẹn jẹ́ kí àwọn ìwà pálapàla kù lọ́wọ́ ẹ̀ torí pé tí wọ́n bá ti lọ ààrẹ bú ẹ̀sìn ó lè padà jẹ́ nǹkan míì fún wọn náà mùsùlùmí ó da lọ́rọ̀ ó da níwà yóò da níṣe ọmọ ìwà sọ fún ìyá wọn náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o ìyá wa ń da lóhùn pé fa innaki fi mawdi'in la yaraka Umarun ibi tó wà Umaru ò lè rí ẹ̀ inú yàrá wa báwo ni Umaru ṣe fẹ́ mọ̀ pa mí sí wàrà yìí faqalat as-sabiyyatu li ummiha ọmọdébìnrin yìí wá ń sọ fún yẹ pé ma kuntu li uti'ahu fil malahi wa usiyahu fil khala bí ní máa tẹ̀lé níta kí n máa tẹ̀lé lójú gbogbo èèyàn kí wọ́n máa yapẹ̀ ní kọ̀rọ̀ yàrá aláṣẹ nìyẹn ò kì í ṣe Ọlọ́run ló tún sọ a jẹ́ pé àwọn olórí wa Ànábì ní ẹ máa tẹ̀lé àwọn olórí yín ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu kódà kó ṣe pé ẹrú Abisinia Ànábì ṣe olórí lẹ́yìn lórí lẹ́yìn sìn èèyàn ti wá sọ àwọn olórí àti mùsùlùmí àtẹ́rìnṣẹ́ mùsùlùmí wọn fún olórí wọn lọ́wọ́ ó ti wù kó le tó ó ti wù kó lórí ó ṣe fún wa tó agbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ agbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ àwọn olórí wa náà dín táwọn èèyàn ń wọ àwọn èèyàn wá ń fi ṣe ẹ̀yẹ ní social media lẹ́nu wọn àgbé pírẹsidẹ́ǹtì wọn lè gbé bọ́ọ̀sì ní wọn lè gbé fìlà kan sí àbí kán gbé nǹkan kan kán wá máa fi ṣe ẹ̀yẹ mùsùlùmí tó bá ṣe bẹ́ẹ̀ wàlúwà ó lè gbé lọ́nà ọ̀rọ̀ àbí wọ́n ń bú pírẹsidẹ́ǹtì wọ́n bá wọn kọ́mẹ́ǹtì ń bẹ̀ mùsùlùmí ó dákẹ́ yóò gbà mọ́ra Ànábì ti sọ fún wa pé bẹ́ẹ̀ bá ti rí lórí tí wọ́n yàn léyìn lórí ẹni tí pírẹsidẹ́ǹtì ẹ lọ wò ó náà ìwà rẹ̀ dà á jẹ́ pé àwa gan-an ló yẹ ká kọ́kọ́ lọ túbá ká túnra wa ṣe ká lè bá a rí dáadáa ká sì lè bá a rí fọkànbalẹ̀ so which means pé kí ni o ọmọ ìwà sọ fún yẹ pé èmi ò lè máa tẹ̀lá lórí níta kí n ṣe bí pé mò ń tẹ̀lé kí wọ́n á dénú lé kí wọ́n á máa yapẹ̀ wà Umaru yasma'u dhalika ẹ̀dẹ̀ máa ká sọ pé Umaru wo níbi tó ti ń rìn káàkiri ó kàn ra fẹ̀yìntì ògiri ńlé yẹn Umaru dẹ̀ gbọ́n tọ́mọ yẹn sọ faqala ya Aslam Umaru wá sọ pé ìwà Aslam ìyẹn ọkùnrin tó tẹ̀lé yẹn imdi ila al-mawdi fanzur man al-qa'ila wa man al-manqulu laha wa man al-manqulu laha bá mi gbọ́nú lé yẹn obìnrin tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí bá mi wò ta ni talent tó ń bá sọ̀rọ̀ yẹn náà wàhálì láwọn mi bá àlè ṣọ́kọ́ wà pẹ̀lú wọn qala fa'ataytu al-mawdi'a ọkùnrin wá sọ pé mo wá lọ sí inú ilé yẹn fanadartu fa idha al-jariyatu ayyim mo wá wò wọ́n rí pé obìnrin tó ń sọ̀rọ̀ yẹn ọmọ ìyá yìí tí mọ́ni wà lọ́kàn tiẹ̀ tó lóun ò ní jàǹbá àwọn èèyàn yìí ó wá jóbìnrin tí ò tí lọ wa idha tilka ummuha mo wá padà rí pé ẹni tí ń bá sọ̀rọ̀ yẹn náà ìyá ẹ̀ ló jẹ́ fa idha laysa lahum rajulun kò wá sọ́kùnrin kankan pẹ̀lú wọn ìyá àtọmọ nìkan náà ni fa'ataytu Umara fa akhbartuhu ó ní mo wá lọ padà sọ́dọ̀ Umar mo wá fún níwò pẹ̀lú tí mo rí fada'a wuldahu fajama'ahum Umar wá délé ó wá pe àwọn ọmọ ẹ̀ nígbà tó wá pa àwọn ọmọ ẹ̀ hal fikum man yahtaju ila imra'atin yuzawwijuhu ẹ̀hùn kí Umar ti rí tó wù ú lára obìnrin yẹn ló fi jẹ́ pé nígbà míì kìí ṣe beauty láwọn wo àwọn wo pé báwo ní mọ́ nìyẹn ṣe rí báwo lè sí ṣe rí ẹwọ́n obìnrin tó páyọ̀ lọ ó mú fún Umar omi bọ́ lójú ẹ̀ ó wá dé ló wá pa àwọn ọmọ ẹkùnrin ẹ̀jọ́ pé ìwọ́n ní ilé ò tí ìníyàwó ó fẹ́ fẹ́yàwó fún law kana bi abikum harakatu ila nisa ma sabaqahu minkum ahadun ila hadhihi al-jariya tó yẹ pé èmi bàbá yín gan káàkiri mo bá sì ní strength ni láti fẹ́ obìnrin ni ẹnì kankan nínú yóò ní gbáwájú mi lọ́dọ̀ obìnrin obìnrin rẹ ni wọ́n ní faqala Abdullah liya zawja Abdullah ọmọ Umar yẹn náà èmi ti níyàwó Abdurrahman náà sọ pé òun ti níyàwó Asim wá ní la zawjata li fazawwijni Asim ọmọ ẹlẹ́kẹta Umar èmi ò tí níyàwó ẹ fẹ́ fún mi torí àwọn náà ti mọ̀ pé bàbá àwọn òmùmù lọ́mù ló fi jẹ́ wípé àmọ́ wọlé tóbìnrin ti fẹ́ jáde àti ilé tó fẹ́ fi lọ mọ́kọ Ànábì wọ́n sọ fún wa pé ó dọwọ́ yín o pẹ̀lú ẹ̀fún orí àkìtàn wọ́n náà tó fẹ́ choose obìnrin àbí obìnrin náà tó fẹ́ jóbìnrin rẹ̀
in tó kọ́kọ́ palẹ̀ mọ́ náà ní ìmánì tó gòkè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ya wájà àtàsọ àtóbìnrin wá nífẹ̀ẹ́ fún mi fàbáàtà ila al-jariya Umar wá ránṣẹ́ sí obìnrin yẹn fasawwajaha min Asim ó wá fẹ́ fún ọmọ rẹ̀ tá ń pè ní Asim fawaladat li Asim bintan ó wá bí fún Asim ó bímọ obìnrin kan fún Asim yẹn wawaladat al-bintu Umar ibn Abdulaziz obìnrin tóbìnrin yẹn wá bí kalẹ̀ òun ló wá bí Umar ibn Abdulaziz ọkùnrin takuntakun nínú àwọn tá a lè pè ní khalifa ẹlẹ́ẹ̀karùn-ún ó ṣiṣẹ́ ó gbìyànjú fẹ́ sin Ọlọ́run ó wà nínú àwọn tọ́lọ́run lòun sábàbí tí Islam tó fi fọ́n káàkiri ẹ̀wọ̀n kan ló fi jẹ́ pé mírèkù kì í ṣẹlẹ̀ a fẹ́ bímọ re àbá fẹ́ ní ìdílé re kí lákọ̀ọ́kọ́ lọ palẹ̀ mọ́ wọ́n ní ọkùnrin dà gẹ́gẹ́ bí àgbẹ̀ ni àgbẹ̀ tó fẹ́ gbin nǹkan yóò wá ilẹ̀ tó wà fertile mo fẹ́ gbin nǹkan o ilẹ̀ gidi ni ó lọ wá ilẹ̀ tó bá wá yẹn ni ó bí nǹkan gidi jáde ẹ̀yẹn obìnrin rẹ̀ nígbà tóbìnrin yẹn bímọ òun bí obìnrin tó ń wá bí ló wá bí ọkùnrin tá a mọ̀ sí Umar ibn Abdulaziz òun náà máa ń pè ní Umar ẹlẹ́ẹ̀kejì ó ṣe gbìyànjú pọ̀ láfà àwọn Ma'rufu Rasafi nínú àwọn poet Lárúbáwá ó ní wa kayfa nadunnu bil abnahi khayran idha nasha'u bi hidni al-ja'ilati ó ní bó la ṣe rò báwọn ọmọ lè yáre báwo la ṣe rò báwọn ọmọ lè jẹ́ ní ire báwo la ṣe rò báwọn ọmọ lè ṣàǹfààní fọ́tọ̀ ọ̀la ẹ̀sìn nígbà tó bá yẹ pé àwọn obìnrin tí wọ́n lẹ́sìn ni wọ́n tọ́ wọn nígbà tó bá yẹ pé àwọn obìnrin tí wọ́n dá kankan mọ̀ wọn jọlọ́run mọ̀ wọn dẹ́sìn mọ̀ ni wọ́n bí wọn àfáà náà fi sọ pé kí ni ó ní wàá ní rijali atfalin kamalun àfáà náà ló sọ̀rọ̀ lọ ó ní báwo la ṣe rò báwọn ọmọ tiwa náà ṣerú ìmáàmù Ṣáfi'í lọ́lọ́run lè dámọ̀ ni ṣerú ìmáàmù Málíkì ni ò lè wáyé mọ́ ni ṣerú àwọn ọmọ náà sọ yìí ó kì í ṣe pé wọn ò lè dá wọn mọ̀ àwọn ìyá tó fẹ́ bí wọn ni already àti ìrá àwọn ìyá tó lè bí wọn because àfáà ni wàá ní rijali atfalin kamalun tá a lérò bá a lè rá àwọn ọmọ tí wọ́n lè pé ní lẹ́sìn pé níwà tí wọ́n lè gbà wọn ẹni tàná ẹ̀rí ìdárútàdọ̀rún fòdẹ́yà nàkìsọ́ọ̀tì pé ọyàn tí wọ́n mú ọyàn tọ́lọ́run ti ṣẹ́bi lé ni ọyàn tí wọ́n ń sílẹ̀ tó ń kún káàkiri ọyàn tí ń sígbàyà alẹ̀ tó lóun fẹ́ ṣayé obìnrin mùsùlùmí tó bá ní mọ́nì kò ní ṣe bẹ́ẹ̀ yóò parẹ́ mọ́ fọ́lọ́run yóò sì gbàgbé kí ni o yóò wà pé tọ́lọ́run bá ti wí òun náà ló ń gbọ́dọ̀ ni wọ́n iná àyàgbọ́tù dọ̀míìr wọ́n lọ́rọ̀ obìnrin tá a sọ yìí o kí ọkàn obìnrin ó mọ́ sùn kó tají kó fẹ́ ṣe tọ́lọ́run allati asọ́lá al-islamu fi nafsi hadi il-fatati al-muslima èyí tẹ́ pé kí ni o ìsìláàmù ló ti gbin ìmánì yẹn sọ́kẹ̀ ó gbin sọ́kẹ̀ lónà náà fi pé n tó ń gbọ́dọ̀ ṣe rè fàyídà iya taqiyyatun mustaqimatun fi sirriha wa alaniyatiha láfi rí pé obìnrin yìí náà ó jẹ́ n tó páyọ̀ Ọlọ́run ó sì jẹ́ n tó dúró déédéé ní kọ̀kọ̀ àti ní gbangba a rí pé kọ̀kọ̀ ló wà tó ti ń páyọ̀ Ọlọ́run a jẹ́ wípé akáwa náà lọ yẹra wa wò kì í ṣe pé a kàn wá ń ta alòkè máa ń balẹ̀ awọ sọ́ọ̀sì awọ glọ́ọ̀fù ìyẹn kọ́ báwo la ti ṣe pẹ̀lú Ọlọ́run wa tàbá wà ń kọ̀rọ̀ náà nígbà tí ò bá sáwọn èèyàn bẹ̀ tí wọ́n he yẹ pé my sister sister alága mashallah ṣàṣà tó ń dá Facebook sí nìyẹn mashallah sisters mashallah brothers kò sí imani kò sí kankan adé pé kí ni o imani gbọ́dọ̀ wà fi khalwatiha wa jalwatiha ó wà níta ni o àbúwà nkọ́kọ̀ liyakini anna Allaha ma'aha dawman yasma'u wa yara pẹ̀lú àmọ̀dájú tóbìnrin yẹn ti ní wípé Ọlọ́run ń bẹ pẹ̀lú òun ó sì ń rí òun ó sì ń gbọ́ òun wọ́n nílé wa hadha huwa al-imanu al-haqq eléyìí ni ìgbàgbọ́ tó rinlẹ̀ tó jódodo wa hadhihi hiya thamaratuhu an-nafisatu allati samat li sahibatiha ila martabati al-ihsan téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kó gòkè lọ sí ipò ẹni rere òun náà nípò ẹlẹ́ẹ̀kejì tí Ọlọ́run bá àlékè ọlá tó sọ kí ni o tó fi yin àwọn ẹni rere tiẹ̀ bákan náà wa kana min thawabi Allahi al-ajil laha an akramaha bi hadha az-zawaj al-mubarak al-maymun nínú ẹ̀san tí ń bẹ fún obìnrin tó bá páyọ̀ Ọlọ́run tó ní ìmánì ẹ̀san táyé lọ́lọ́run fi sobìnrin lẹ́san ó jẹ́ kó fẹ́ ọkùnrin rẹ̀ wọ́n náà ní ẹ̀yàn ọkùnrin ò tí ẹ̀ pẹ́ ẹ̀yàn ọkọ àti ìyàwó níṣẹ́ lọ gbára wọn lójú gbára wọn mú níbo náà ti fẹ́ra wọn ìlànà wo ni wọ́n tọ̀ ìjẹ́ wọ́n ṣe bà nábì tí ní kan ṣe ẹ fẹ́ súnmọ́ra yín àdúrà tẹ́ ṣe ẹ bímọ tákìlẹ̀ gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tẹ́ gbọ́dọ̀ palẹ̀ mọ́lẹ̀ obìnrin gbajúmọ̀ tó bá tí ọkùnrin àti obìnrin náà fẹ́ máa pilẹ̀ kí ni o wọ́n fẹ́ máa pilẹ̀ fámílì níjọ́ yẹn ni wọ́n ti gbọ́dọ̀ kọ́kọ́ wáwọ́ wọn ọ̀nà bọ̀lẹ̀ ọmọ gbọ́dọ̀ bẹ́lẹ̀ lọ àwọn náà gbọ́dọ̀ jẹ́lé torí pé òbí gbọ́dọ̀ jẹ́ kúdíwà fọ́mẹ gbọ́gẹ́ gbọ́dọ̀ jẹ́ rómọdẹ wọ́n máa ń bi ọmọ ẹlẹ́rè pé ta ni rómọdẹ ó wá ń dárúkọ bàbá oníbàbá ojú gbọ́dọ̀ gbà etí wọ́n ń bi obìnrin lè pé ìyá náà ń bi ọmọ ẹlẹ́gbà káàtì ẹni rómọdẹ wọ́n mi lágbájá ni ó ní kí ló dé àtúrí pé wọ́n máa ń láì kí ló fẹ́ ṣe àdẹ́kùn ọgẹ́ gbọ́dọ̀ dúró pé ìwọ náà gbọ́dọ̀ jẹ́ mọ́dírásà arínà sàhábà àbáwọn ẹni eré tó ṣe pé orí ẹsẹ̀ ìyá wọn ni wọ́n ti há Qur'an
arínú wọn tó ṣe pé kí ni o ìyá wọn ò mọ̀ àmọ́ wọ́n ní gbìyànjú pé gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀sìn so eléyìí wọn obìnrin mùsùlùmí ló gbọ́dọ̀ lọ ní kó sì gbà pé wà aqidatul mar'atil muslimatil wa'iya nakiyatun safiya wọ́n lè ní àkídà creed àdíọ́kàn tí mùsùlùmí gbọ́dọ̀ ní mùsùlùmí obìnrin tó gbọ́dọ̀ wà lọ́kàn ó gbọ́dọ̀ jáde ọkàn tó mọ́ tí ò sí dárúgbà wọn bẹ̀ dáàtà ṣubú àṣà ìbátan min jahal tí ò ní sáìmọ̀ kan kó wọnú àdíọ́kàn yẹn àìmọ̀ kan ló lè wọ́ tọ́pọ̀lọpọ̀ obìnrin lẹ́ni àgbọ̀ kan tó bà wá ń jẹ́ lẹ́ni wọ́n ní obìnrin yẹn lọ sọ́dọ̀ àfáà náà ni because a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ ẹ̀sìn Ọlọ́run níta ànábì bá ti mú wá ní tó bá ti fẹ́ yẹ̀ kó bẹ́ẹ̀ ó fẹ́ parẹ́ nìyẹn ànábì ni mo ti fi sí ojú ọ̀nà tó clear ojú ọ̀nà tí ò sí kódà ẹnìkan kò ní dààmú rárá ń bẹ̀ ẹni tó bá wá deviate even kó yẹ pé íǹchì kan ló fi deviate kó omi tí mo mú wáyẹn ó parun nìyẹn ànábì ti sọ bẹ́ẹ̀ fún wa tipẹ́tipẹ́ a dẹ̀ ti mọ̀ pé ìṣòro àti dúdùn àti kó kan Ọlọ́run Allah subhanahu wa ta'ala lónìí ẹnìkan kan ò ní lọ́lọ́ so kó wá kan fún yàn wọn lóbìnrin yìí nígbà tó wá dàrú fún wa lọ sọ́dọ̀ àfáwádà wọn á fún ẹ ní nǹkan kan ní o wọn á fi sí ẹ lójú ara wọn á fi bẹ́ẹ̀ lò pọ̀ kò sẹ́ni tó lè ṣe àfáà bá ṣe ló jẹ́ pé ìtọ́jú wọlé kiri kí ni ó gbẹ̀yìn ẹ̀ òfò ní òpadà gbẹ̀yìn ẹ̀ à ń sọ pé obìnrin mùsùlùmí pẹ̀lú Ọlọ́run àti ìmánì ẹ̀ òun ló mú adébí ọ̀rọ̀ yìí àbáwá bá ṣe tán nígbà tó bá ṣe tán tí wọ́n á ní ó tún níwẹ̀ kan tí ó tún lọ wẹ̀ wọ́n mú dódò ó bí ìyẹn ti ń wẹ̀ lọ́wọ́ báyìí bó ṣe lùsì ó bá lùsì sẹ́ǹsì ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe àfáà sí ní tiẹ̀ tó ti ń rù káàkiri wọ́n rù káàkiri wọ́n tún fi ẹbọ wo ẹbọ náà lọ́bẹ̀ nígbà tó wá dọ́dọ̀ kan wọ́n ní àpò tápà ni ìyẹn wá ló discover pé wọ́n ti ó ṣàṣe obìnrin yẹn wá sẹ́ǹsì yẹn wálẹ̀ fún ìgbẹ́jú díẹ̀ ó wá narrate gbogbo story yẹn àjẹ́ pé kí ni o nítorí ẹ̀ bá pé obìnrin mùsùlùmí tó ń gẹ́ kọ́kọ́ value ìdọ̀tí ni ìdọ̀tí so ìwọ́n tó ti lọ́kàn lé kẹ́nìkan tó wá máa gorí ẹ̀ àbó lọ́kàn lé gan ní pé ní pẹ̀lú ìṣòro pé oníṣòro kẹ́nìkan máa jẹ́ ẹ ní jìbìtì owó ó tún lẹ́ jìbìtì ara kò sí tí ó gbẹ̀yìn ẹ̀ ju kí ni ojú àánú lọ ẹ̀rí mùsùlùmí gidi obìnrin mùsùlùmí pẹ̀lú Ọlọ́run rẹ̀ ó gbọ́dọ̀ bọ́lọ́run tó pàpàtà ni anything tó bá ṣẹlẹ̀ sí àwọn èèyàn mọ̀ pé ẹ má dúró tẹ́tẹ́rẹ́ at 35 ò tí ì lọ́kọ Ọlọ́run ló mọ àsìkò tó dáa fẹ́dà wa ma inda Allahi khayrul abrar Ọlọ́run ní tó wà lọ́dọ̀ òun Ọlọ́run ó dáa ẹni tó bá jẹ́ ní ire nígbà míì ẹlòmíì wọn karapá dùn àwọn ògbà àdúrà téèyàn bá ṣe inú rẹ̀ náà ni wọ́n ti wò pé aburú ló fẹ́ ṣẹlẹ̀ sí lágbájá òun dẹ̀ rí ilé ló ń tọrọ òun fẹ́ kọ́lé Ọlọ́run ní ilé ló ń tọrọ aburú ló fẹ́ ṣẹlẹ̀ sí aburú báyìí inú àdúrà tó ṣe yẹn ẹ bá dí mẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí fámílì ẹ̀ àwọn olóṣùmọ̀ tó lè kó sínú wàhálà Ọlọ́run lè nínú àdúrà tó ilé tó ń ṣàdúrà yẹn Ọlọ́run bá fi dí nígbà tí ó bá wá yọ ó lè jẹ́ lọ́ọ̀kọ̀ àbówó sìmẹ́ǹtì ni ó yọ àbówó lẹ̀ àdúrà àwọn ògbà àdúrà tá a bá ṣe gbogbo ẹ̀ ló gbà Ànábì fi ní ud'u Allaha wa antum muqinuna bil ijaba ẹ máa ṣàdúrà kẹ́yìn náà dẹ̀ ní confidence pé àdúrà mi ti gbà so which is pé kí ni o mùsùlùmí ire obìnrin mùsùlùmí tóun náà fẹ́ bímọ ire tó fẹ́ jẹ́ ní ire tó fẹ́ jẹ́ ní tẹ́kú tó wà láyé àbí òsí láyé mọ́ yóò mọ̀ tó rí kẹ Ọlọ́run lọ látara dáadáa tó tó àwọn mẹ́ tó yẹ pé kí ni yóò ní ìmánì wala yusbitu ta'alluqaha shab'un min wahmi ìmánì tó wá tó dúró dáadáa àkídà rẹ̀ yìí nǹkan kan ò ní dàrú dàpọ̀ mọ́ innaha al-aqidatul qa'imatu ala al-iman billahi al-wahid al-ahad àkídà kan ni tí ó dúró pẹ̀lú Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ afáàní al-khayru wa sharru inda Allahi wahidatun àtórí àti kejì rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ní méjèèjì wa ìkan náà lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn la máa ń split ẹ̀ sọ́nà ń wá ṣàbúrú fún wa ní níjọ́ tá àdánwò bá dé táwa ń kanra yẹn Ọlọ́run ti sọ fún wa lè tẹ́lẹ̀ á dán yín wò láti lè bá a mọ àwọn olóṣòdodo ìwọ́n náà rẹ̀ ó fẹ́ gba masters ó fẹ́ gba phd ó ń fẹnu yaran sọ́bẹ̀ ó ṣe wàá ṣe exam wàá kọ thesis wàá kọ project wàá ṣe research wàá present paper ayé nìyẹn walillahi al-mathalul a'la ìwọ́n náà wàá fẹ́ ga torí pé stage ẹ̀sìn mẹ́ta ni al-islam al-iman wal-ihsan àkọ́kọ́ ni stage àkọ́kọ́ ni kó jẹ́ mùsùlùmí general stage yẹn lẹ́yìn yẹn wàá bọ́ sí al-iman wàá di mùmínì so iman yẹn ti gòkè ó jẹ́ tó ń da nǹkan mímọ́ Ọlọ́run ó ní pé gbogbo tó bá ti wá ọ̀dọ̀ Ọlọ́run náà ni wàá ṣe wàá bọ́ sí stage ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ló ga jù al-ihsan kíyàn ó dẹ̀ ní ilé pápátá wájú Ọlọ́run ẹ̀rí so eléyìí ni pé kí ni o àwa máa ṣe dọ́lọ́run fẹ́ yẹn ọ̀yọ́ tó bí kí ni o al-qadiru ala kulli shay obìnrin mùsùlùmí yóò gbà pọ́lọ́run ló ní kápá gbogbo nǹkan our women are dying in silence ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́gbẹ́tẹ̀ bá bí wọn ní ilé sọ ikú ni wọ́n mọ̀ mú lójú látara burú táwọn èèyàn ti ṣe fún wọn látara pé wọ́n wà ní ìṣòro kódà ká gbé sí ẹgbẹ́ pé àwọn tó pera wọn láàfáà tẹ́ pé olùbalẹ̀ Ọlọ́run jẹ́ ni wọ́n ẹlòmíì náà ń bẹ ó lè jọ́ga iléeṣẹ́
wọ́n á bẹ wáṣẹ́ ni àmọ́ kí ni o tit for tat ni fẹ̀yìnlẹ̀ obìnrin mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ láyé obìnrin mùsùlùmí torí ẹ pé tó fálú ẹ̀sìn ẹ̀ ìṣẹ́jú mélòó náà wá ní kò ní ká mítà ọ̀rọ̀ bú ni tí kú bá kẹ́ ẹ mọ́ bẹ̀kẹ́ ló fẹ́ ṣe lọ́jọ́ a gbọ́dọ̀ máa bẹ̀rù gbogbo ìgbà níbo ni mo fẹ́ kú sí ìyẹn ló ṣe pàtàkì Ọlọ́run dákun já tọ́ sórí dáadáa so obìnrin yóò gbà bẹ́ẹ̀ Ọlọ́run ní kul man biyadihi malakutu kulli shay wọ́n ànábì sọ fún wọn tálẹ́ntì kápá gbogbo kan wà lọ́wọ́ ẹ̀ náà àwọn yujiru wala yujaru alayhi ọba tẹ́nìkan ò lè ṣe kí ni o ọba tí bí ni tẹ́nìkan ò lè bí ọba tí ń fi nǹkan kan ni tẹ́nìkan ò lè challenge ẹ̀ ọba tá a máa lọ sá bátá dánwò bá ṣẹlẹ̀ in kuntum ta'lamun tágbẹ́ bá mọ́ tẹ́fẹ́ sọ lóòótọ́ Ọlọ́run ní kànáà bí challenge wa pé tálẹ́ntì gbogbo kápá wà lọ́wọ́ ẹ̀ sayaquluna lillah kò sí táwọn náà sọ ní pé Ọlọ́run náà ni tẹ́ bá lọ bí àbò oníṣàngó léèrè pé ta ló dá ẹ yóò lọ́lọ́run ni ta ló ń ṣe jíjẹ mú ta ló ń lọ́jù yóò lọ́lọ́run ni kéètò wá ń ṣẹbọ sí kul fa anna tusharun kéètò wá ń wà wá kú wá káàkiri Suratul Mu'minun aya 88-89 sọ Ọlọ́run ṣe kí ni ó fi yẹn challenge wa ni wọ́n ń ta bá wá ń sọ pé kí ni o obìnrin mùsùlùmí yóò jẹni tí ọkàn rẹ̀ ó wo ọkàn rẹ̀ ó dúró dáadáa tẹ́kàn ò ní ṣèkì ẹ̀ alájà ó dẹ̀ lè jẹ́ kí ní ló fa ọ àyíká kan kọ́ ló fà ẹ ṣe so òun náà bá wọn sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tó lẹ̀ kò ní jẹ́ àṣà obìnrin mùsùlùmí ní jẹ́ àṣà kó nítorí pé ìmánì ti dára tòun kó máa fojú kéré àwọn èèyàn rárá so wọ́n ní obìnrin kaláyà Ànábì wa sallallahu alaihi wasallam wọ́n ní àmọ́ gbàwẹ̀ àmọ́ yọ zaka àmọ́ ṣe dáadáa àmì ó máa ń fi àwọn rẹ̀ kúṣù tábàwọn èèyàn kò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu obìnrin mùsùlùmí ní Ànábì ní yàfin náà torí pé kò lọ́rọ̀ gidi lẹ́nu inú náà ló ń lọ so tiye so yóò jẹ́ tí ìmánì rẹ̀ ó dúró dáadáa fa idha hiya tara al-hayata ala haqiqatiha yóò dá ayé mọ̀ pé ẹ̀tàn jẹ ni obìnrin mùsùlùmí ní ìmánì ẹni pé a mọ̀ pé kò sí nǹkan kan nú ayé ìwà borí tiẹ̀ gíní kan kódà kéèyàn gọ̀ pápátá àfáà ní kí ni o wàdísù kàlẹ́ ìdá yòókì sókò tààlì Imam Shafi'i rahimahullah ó ní àsìkí tọ́lọ́run fẹ́ fún ẹ kó má ṣàpù rárá àbí kó bọ́ pé nǹkan táwọn èèyàn ń ṣe láàrin 5 minutes tí wò bá tí lo 10 hours ò ní ṣe kò dá sí kí ẹkù wà lẹ́yìn sayazidu fi rísíkì ànáhù wàhálà kì í lékún àrísìkí wàhálà àwọn ó gbé àpò ráìsì kan ó tún ní ẹtú jú mi sí wọ́n wá fẹ̀yìn gbé àpò ráìsì bíi 5 ó tún wá fẹnu gbé kan báyìí àwọn èèyàn wá yìn tí ò bá ní kò ní náà ajẹ́kùnrin mùsùlùmí náà ó gbọ́dọ̀ lọ dá ayé mọ̀ pé ẹ̀tẹ̀ jẹ ni kó má jẹ́ kó gbóhùn lọ ibi táyé bá yí sí ká yí síbẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn lábá máa ń pòwe pé tẹ̀júrùn hurra ọmọlúàbí àmọ́ ebi àmọ́ pa àmọ́ kò ní jẹ ọyàn ní tí wọ́n túmọ̀ sí ni pé bébí tí wù kó pọ̀ ọmọlúàbí mùsùlùmí tó lóbìnrin kò ní ṣe tọ́lọ́mọba àlekẹ́ ọlọ́run fẹ́ kó ṣe ṣoye tí ó sì mọ̀ pé ayé tá a wáyé dárù tìláhìn wáhtìbá yóò mọ̀ pé ayé àdánwò ni ayé ìgbìdán ayé wàhálà ni ẹ̀rin tó yẹ pé kí ni o èyí ó sì mọ bí ìsọ́ọ̀tì ó ti tó bá déwájú ọlọ́run bá àlekẹ́ ọlá ní qulillahu yuhyikum thumma yumitukum ìwà nábì sọ fún wọn pé ọlọ́run lọba tí ó ṣe ni ọlọ́run ọba tí ó yè yín thumma yumitukum ọlọ́run ọba tí ó pa yín thumma yajma'ukum ila yawmil qiyamah òun náà ni ó kó yín tó bá jọ́ ìgbìlà qiyamah olóbìnrin kan pariwo ta àwọn àfáà ti gbá òun wọ́n ti sọ òun dẹ́dú arìnlẹ̀ wọn ní kí ló dé wọ́n láàfáà yẹn pé òun náà ni òun ò dámọ̀ òun mẹ́rí bá sọ fún pé ọmọ òun ò lọ́la gbogbo àkáǹtì òun bá lọ kí láwa ṣe báyìí obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ wà full to that extent tó wá full ẹ̀ kẹ́nìkan kò ló ní kápẹ́ kíní pé ìyá wa ikú làwọn ń wò yí o ẹ gbọ́dọ̀ jáde ńlé ẹ̀rí wọ́n máa sọ fún obìnrin mùsùlùmí pé ó ní ìgbélé so ó ní interview tó yẹ kó lọ ó ní kíní kan tó yẹ kó tó bá ti lọ bẹ̀ yóò tún ráyé ẹ̀ lò dáadáa àbó ní okùn ẹbí kan tó yẹ kó so papọ̀ kò ní lọ bẹ̀ so wọ́n ń ta àwọn obìnrin jẹ láti ibi kíní o wọ́n ti bí àkídà wọlé sí wọn lára wọ́n ti bí ìmánì wọlé sí wọn lára ajẹ́bí kíní o ọlọ́run ní kánàbí sọ fún ẹnìkan kò ní kápá pípa ni àti iye ni ọlọ́run nìkan ló ní yóò wá kó yín jọ ọlọ́run pè gbogbo wa padà yawmil qiyamati la rayba fi níjọ́ ọ̀gbẹ́dà kìyàmà tí ò síye méjì bẹ́ẹ̀ walakinna akthara an-nasi la ya'lamun àmọ́ kò jọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ayé ni wọ́n ń gbẹ̀tẹ̀ jẹ sí káwá lè mọ̀ obìnrin mùsùlùmí kó lè bá a mọ̀ wípé ayé yìí ayé àdánwò ni ọlọ́run afa hasibtum annama khalaqnakum bá kà dá yín lásán ni lórí àkókò wá ṣe makeup lásán kó kàn wá wọ bàtà gíga àbí kó kàn wá máa dàlẹ̀ wú kí wọn náà sọ pé ó ti di bí gẹ̀ ṣé torí ẹ̀ la fi dá yín ni ọlọ́run ní ara o wà á nàkùn ilé ìnara tó jàun abẹ́rù bẹ́ẹ̀ ní padà sọ́dọ̀ àwọn ọlọ́run obìnrin mùsùlùmí yóò sì kí ni o yóò ní irú ìgbàgbọ́ yìí yóò sì dúró lọ́kẹ̀ bákan náà kó dẹ̀ lọ mọ̀ wípé gbogbo tó ń bá ṣe pátápátá ọlọ́run ó sọ̀run lẹ́sẹ̀ àrínú àwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ tọkùnrin kan pè pé obìnrin wà nú àdánwò ni
ọkùnrin wa sọ pé kóhun tó lè help ẹ rárá o ó fẹ̀yìn ẹlẹ́ o òun ò jẹ́ ṣe bẹ́ẹ̀ òun ní òun ò lè ṣe mùsùlùmí lòun obìnrin lọ àwọn ìgbà tí ò rí option mọ́ ó banújẹ́ àfi kóhun ṣe láti lè survive nígbà tó wá débẹ̀ òun náà wọ́n ti rẹ́dí ilẹ̀ wọ́n àti ilẹ̀kùn wọ́n ti gbogbo ẹ̀ ó sọ fáwọn èèyàn pé ṣé ò ti dí gbogbo owó tí àwọn èèyàn lè gbà yọ sí òun ti di everything já bẹ̀rẹ̀ iṣẹ́ kí n fún ẹni tí mo fẹ́ fún ẹ ló wà náà obìnrin wa sọ pé wòkè wá òkè ṣé òun kò mọ̀ pọ́lọ́run kan rí wa báyìí ṣé o mọ̀ pé bá a ti wà ìta láti ilẹ̀kùn yín ẹnìkan ń wò wá tí ò ṣẹ̀ nídìí pé kó ṣe wàhálà rárá arákùnrin wa balẹ̀ kò wá padà ṣàbúrú yẹn fún ajẹ́ pé kí ni ọmọ obìnrin mùsùlùmí náà òun náà gbọ́dọ̀ mọ̀ kí gbogbo tó ń bá ṣe ọlọ́run rí àfáà ìmọ̀ bá sọ yẹn àṣẹ́yìn ti kúrí ni kọ̀mpútà yìí ti la wáyé náà yẹn gbọ́dọ̀ járe ẹjá ṣe bó ṣe wà náà àṣẹ bẹ́ẹ̀ àfáà ni yàhádì màlìjísìmì káàmtẹ̀ṣkọ́ lẹ́kìtìmẹ́tì ìwọ́n tó ń ṣe bọ̀ ìsìn ara ìgbà wo ló fẹ́ ṣe dà ìgbà wo ló fẹ́ ṣe òṣì dà mẹ́kọ̀ọ̀pù 50,000 kìíní kẹrin bàtà 10,000 nọ́fíndà tí Islam ní obìnrin ò gbọ́dọ̀ máa lo nọ́fíndà jáde ẹ̀rí mẹ́kọ̀ọ̀pù tó lò tó ń pèrún tó sọ pé torí kò fẹ́ fọ́ dànù ó fẹ́ rántí wàhálà tó ṣe ò nílé kírun lásìkò yẹn àfáà ní ara ló ń sìn ìgbà wo ló fẹ́ ṣe òfò dà àfáà ní tẹ̀tí lúpùrù bí àfi mímọ̀ fi ìkọ̀sára ṣòro bó o lè jèrè ń bí tọ́lọ̀ wọn bà ní kí ọlá ní kò sérè ń bẹ̀ ọlọ́run ní ò sérè ibi kóbìnrin jẹ́ fìtínà ànábì ní ò sérè kó jẹ́ pé obìnrin ní ò máa jẹ́ wàhálà láwùjọ tí ó máa dá wàhálà alẹ́ ló jẹ́ pé ọkùnrin gbọ́dọ̀ ní tara ànábì ní àdàyúth ọkùnrin tó bá jẹ́ dàyúth kò ní wà jẹ́nà kò sì ní gbóòórùn ẹ̀ wọ́n sábà wá bèèrè pé kí ló ń jẹ́ dàyúth ọlọ́run náà lọ ọkùnrin tí ò lówú lára kẹ̀kẹ́ ìyàwó tiẹ̀ ní wá ń jẹ́ fìtínà fún gbogbo ìyàwó tiẹ̀ ní rìn tí gbogbo àwọn èèyàn lọ gà máa wọ ọmọ yẹn bó ṣe dúró kò present ara sí mùsùlùmí gẹ́gẹ́ bí mùsùlùmí obìnrin eléyìí wàhálà ni tí ó gbà pé gbogbo tó ń bá ṣe ọlọ́run bí òun ọlọ́run al-yawma tujza kullu nafsin bima kasabat ọlọ́run ní ìjọ àlùkìyámọ̀ tó ń bọ̀ yẹn wọ́n ń san gbogbo ẹ̀mí lẹ́san tó bá ṣe la zulma al-yawm kò sábò sí ìjọ yẹn o ẹmu ni mo kọ̀nẹ́ẹ̀tì bàbá mi ni mínísítà kò wúlò ìjọ yẹn ọlọ́run inna Allaha sari'ul hisab ọlọ́run ọba tá a rí yẹn ọba tí máa ṣèdájọ́ pàápàá ni kápásọ̀rọ̀ wáyà mi ọlọ́ni faman ya'mal mithqala dharratin khayran yara ẹnikẹ́ni àtọkùnrin àtobìnrin so àwọn tí wọ́n sọ pé obìnrin ò lẹ́sìn tó fi jẹ́ pé tóbìnrin ò bá ti ṣe kọ́lọ́run ti fi àtànẹ́bì inú náà ni o kò sí tó fẹ́ gbàmẹ̀ obìnrin ò lẹ́sìn obìnrin ara kanú sọ yẹn fún wa ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ̀ yóò rí kódà kí jẹ́ yẹ kó mọ bí ọmọ náà gún àmọ́ ya'mal mithqala dharratin sharran yara ẹni tó bá sì ṣiṣẹ́ ẹbú náà yóò bá pàdé o so nǹkan kò ṣe kí ni o nǹkan kan pamọ́ fọ́lọ́run ọba àríkẹ́ ọlá obìnrin mùsùlùmí gbọ́dọ̀ ṣe rí nìyẹn yóò ní àkídà tó gbọngbọ́n a wà lórí pé òun àtọlọ́run ẹ̀ náà la ṣe ń tìrìtì lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì inú tó gbọ́dọ̀ ní pé àbídà tún rabbaha obìnrin mùsùlùmí yóò jẹ́ tí ó mọ̀ sí lọ́wọ́ ẹ̀ṣájà mọ̀ ṣe bóyá ẹ̀ṣájà mọ̀ ṣe ọlọ́run ló mẹ́tí sí ọ̀rọ̀ tí ò dáa ni o ẹ̀rí tí obìnrin mùsùlùmí tó jẹ́ ní ire yóò kọjú sí ìbádà ọlọ́run ẹ̀ ẹ̀yẹnyẹn obìnrin dá sí rí wọ́n ṣe la nǹkan bọ ọkùnrin lọ́rùn ṣẹ̀rí àkókò máa ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n la ẹ̀sìn obìnrin náà lọ́rùn ọkùnrin àtobìnrin nínú ìlàbọ̀rùn ẹ̀sìn nǹkan kan náà ni wọ́n ọkùnrin ó kírun obìnrin ó kírun ọkùnrin ó gbààwẹ̀ obìnrin ó gbààwẹ̀ obìnrin mùsùlùmí kò ní máa forúkọ jẹ́ stars ẹ̀kan sọ bẹ́ẹ̀ ni honestly yẹn ramat lórúkọ mi but ẹ̀mọ̀ inú yẹn ń gbà mí mọ̀ sọ bẹ́ẹ̀ torí wípé nítorí bá déwájú ọlọ́run ẹ kú ilé ẹ káàbọ̀ kí ọlọ́run kọ́kọ́ wò òun náà ní ìbádà wa ajẹ́ pé kí ni o tù kí mo sọ̀rọ̀ àwa àti khams obìnrin mùsùlùmí yóò máa jẹun tí ó máa kí ní wákàtí márùn ẹ̀ yóò máa kí pé lásìkò rẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ní pé kí ni kò ní ráyè iṣẹ́ ilé ò gbọ́dọ̀ dá láàmú iṣẹ́ ilé lòun ṣe tó wá le tó bẹ́ẹ̀ fífà fi tọ́lọ́run lẹ̀ iṣẹ́ ilé secondary assignment ni primary assignment ẹni pé kó ti wù kó dí tó wáyè láti máa ṣe kí ni o láti máa sin lọ́run rẹ̀ torí pé ànábì ti jẹ́ pé inna salata ìmáàdì ìrun tẹ́ rí yẹn o òkú ẹ̀sìn ni wàmán aqamaha aqama ad-din ẹnikẹ́ni tó bá ti ṣe kí ni o tó bá ti mú ìrun dúró ó jọ́kùnrin ó jóbìnrin ó ti gẹ́sìn dúró nìyẹn so kò ní kọ díẹ̀ àbáwòl umuma zawjiyya stress mo fẹ́ tọ́jú ọmọ mo fẹ́ tọ́jú ọkọ wá fi tọ́lọ́run bá àríkẹ́ ọlálẹ̀ kò sọ̀rọ̀ bí ẹ̀yẹn kí iṣẹ́ skills rárá bí ti wùlé ọmọ ṣóyé wàjálàhà irun yìí sì ní èyí tó pàtàkì jù nínú kíni o nínú àwọn iṣẹ́ ìdíyàn gbọ́dọ̀ ṣe obìnrin náà gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ kírun nínú àdíṣ kan tí Ibn Mas'ud radiyallahu anhu tí wọ́n gbà wá ó ní sa'altu Rasulullah sallallahu alaihi wasallam kul a'mali afdal bàbá wa yìí ni mo lọ bí Ànábì sallallahu alaihi wasallam lọ bí lè pé iṣẹ́ wo ló dáa jù àwọn iṣẹ́ wo ló lọ́lá jù Ànábì ní as-salatu ala waqtiha ìrun téèyàn kí lásìkò ẹ̀ ẹ̀rí ó súnmọ́ ayé ó tún wá bá náà pé lẹ́yìn yẹn kan ìwé ló tún kù
ó ní birru liwalidayhi ká mọ̀ ṣe dára sáwọn òbí wa méjèèjì qultu thumma ayy sàbẹ̀ tí mo tún ní èwo ló tún kú ó ní kí ni al-jihad fi sabilillah ìmá jagun sójú ọ̀nà Ọlọ́run adébé kí ni o ìmá sin lọ́run ìmá kírun bó ṣe gbé ọkùnrin pọ̀n ló gbóbìnrin náà pọ̀n kò gbọ́dọ̀ fílẹ̀ bí ti wulẹ̀ ọmọ obìnrin mùsùlùmí nìyẹn pẹ̀lú Ọlọ́run ẹ̀rí bákan náà wọ́n ní kí ni o ó sì lọ rèé mọ̀ wípé in tóun ó fi rí dáadáa nìyẹn tóun ó sì fi dẹni mímọ́ wájú Ọlọ́run Ànábì ń sọ fún wa nínú hadith Abu Hurairah Abdullah ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní mo gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run sọ pé ara'aytum law anna naharan bi babi ahadikum yaghtasil minhu kulla yawmin 5 marratin Ànábì ní kí lẹ rí sí kí odò kékeré kan bí swimming pool ó wá wà lẹ́nu ọ̀nà ilé ẹnìkọ̀ọ̀kan yín kó máa wá wẹ̀ ń bẹ̀ ní 5 times daily ó ní bí swimming pool nínú garden ẹ̀ ó wá wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ al-yabqa min darnihi shay'un ṣé dọ̀tí kó tún kù lára ẹ̀ káà náà jọ dáhùn ẹ̀ ṣé dọ̀tí kù lára ẹ̀ qalu la yabqa min darnihi àwọn sàbínà kò náà irú ẹni báyìí yóò mọ́ ni o Ànábì wa ní fadhalika mithlu salawatil khams Ànábì ní tí mo sọ fún yín o mathalu salawatil khams òun yà àpèjúwe ìlú márùn-ún náà nìyẹn yamhu Allahu bihinna al-khataya Ọlọ́run máa ń fi àwọn ọ̀run yìí ó máa ń fi pàṣìṣe rẹ̀ ìyẹn túmọ̀ sí wípé kí ni o obìnrin mùsùlùmí náà yóò jẹ́ tí ó máa ṣe kí ni o tí ó máa kírun bákan náà àwọn ọlá tó ń bẹ fún àwọn àdìsí tó pọ̀ tó wà ń bẹ ń pọ̀ púpọ̀ ẹ̀yìn náà ni àdìsí bàbá Uthman ibn Affan radiyallahu anhu ó ní òun náà ẹ̀gbọ́ta Nabi sọ pé ma min mur'in muslimin tahduruhu salatun maktubatun fayuhsinu wudu'aha wọ́n ní kò ní sẹ́nì kẹ́kẹ́ tó pé rẹ̀ mùsùlùmí ọkùnrin ni obìnrin ni o tí ó jẹ́ mùsùlùmí o tí ìrun wákàtí 5 wá dé bá ó wá ṣàlàyé ó ṣàlùwàlá dáadáa wa khushu'aha ó páyà láti kí wa ruku'aha ó rùkú dáadáa illa kanat kafaratan min qabliha illa kana kafaratan liman qablaha min adh-dhunub àfi kí ìrun yẹn ó jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ní tó ti ṣe síwájú kó tó kírun yẹn Ọlọ́run parẹ́ fún ma lam tu'ta kabira tí ò bá dẹ́ṣẹ̀ ńlá o which is pé kí ni o ẹni tó kí fájìrì tẹ́sìn láàrin fájìrì sí zúrì yẹn ó wá ṣàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan tẹ́ pé èèyàn ò lè mórí bọ́ ń bẹ̀ tó bá ti ń kí zúrì tán báyìí Ọlọ́run ṣe kí ni ó fòrò yẹn ẹ̀ṣẹ̀ yẹn tí ò bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ̀ wa dhalika ad-dahru kullah báyìí kí ni o Ọlọ́run wa dhalika ad-dahru kullah báyìí lọ́lọ́run ṣe kí ni o bó bá ti ń kírun lọ bẹ́ẹ̀ lọ́lọ́run máa fò mọ́ inú ẹ̀ṣẹ̀ kéékèèké ajẹ́bí kí ni o obìnrin rẹ̀ náà obìnrin mùsùlùmí ó náà ti gbọ́dọ̀ rí nìyẹn bákan náà wọ́n ní qad tashhadu jama'ata fil masjid obìnrin mùsùlùmí ta ní ó kírun òun náà lè lọ kí jama'a mọ́ṣáláṣí o ó lè lọ kí àmọ́ Islam sharia kò ṣe lọ́rùn èèyàn fún pé dandan ni kóun lọ kí mọ́ṣáláṣí tiẹ̀ ó ṣe lọ́rùn èèyàn fọkùnrin àmọ́ kò ṣe lọ́rùn èèyàn fóun torí kí ló bí wọ́n nítorí wàhálà ó fẹ́ ṣiṣẹ́ ilé ó fẹ́ tọ́jú ọkọ àmọ́ kó ṣáà make sure pé òun kírun yẹn lásìkò ẹ̀ kó tó lọ mọ́ṣáláṣí torí pé mọ́ṣáláṣí lílọ gángba míì a máa nira fọkùnrin Ọlọ́run ni wasta'inu bis-sabri was-salah ẹwọ́ Ọlọ́run Allah lólùrànlọ́wọ́ pẹ̀lú ìmọ̀ ṣe sùúrù àti ìmọ̀ kírun wa innaha lakabiratun illa 'ala al-khashi'in irun kíkítà sọ yẹn ó lé 5 minutes 10 minutes Ọlọ́run tó fi wọ́ Ọlọ́run àánú Ọlọ́run ni ṣé wọn náà rò bóyá Kùránì tó ń ka lójoojúmọ́ yẹn àwọn náfílà tó ń ṣe lóru yẹn wákàtí 5 tó ń kí yẹn ó rò bóyá fún rẹ̀ ló ṣe ni ẹni tọ́lọ́run bá yọ́nú sí ó jẹ́ kó rọ̀ Ọlọ́run so irun yẹn ó nira àfàwọn tó bá páyọ̀ Ọlọ́run nìkan ajẹ́ pé kí ni o ìpáyọ̀ Ọlọ́run kí kóbìnrin náà kírun àmọ́ wọn ṣe lọ́rọ̀ yàn pé kí ni o kóhun ó lọ ṣe kí ni o kó lọ kí mẹ́ráṣí ó ṣe lọ́rọ̀ yàn fọ́kùnrin láti lọ kí mẹ́ráṣí wọ́n gbà látọ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu anha ó ní laqad kana Rasulullah sallallahu alaihi wasallam yusalli al-fajr wọ́n là Nabi sallallahu alaihi wasallam Ànábì a máa kírun al-fajri inú àárọ̀ fa yashhadu ma'ahu nisa'un min al-mu'minat mutalaffi'atin fi murutihinna àwọn obìnrin mùmìnì láyé Ànábì náà wọ́n wà lọ kírun pẹ̀lú Ànábì lẹ́yìn tí ó da khimaru wọn borí gbàgẹ̀rẹ̀ látòkè délẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ní tóbìnrin bá fẹ́ kírun rẹ̀ ìrun tọ́nà wọn bá ní kí ọlọ́run tẹ́wọ́ gbà kì í ṣe pé kó wá wọ skẹ́ẹ̀tì kan tí ò gbórókún ẹ wá lò jáàbù sọnù kan tí yẹn kàn ra bọrùn lásán wá lòun kírun Ọlọ́run ní gbà lóhùn bẹ́ẹ̀ o obìnrin gbogbo rẹ̀ kódà yóò wọ sọ́ọ̀sì sẹ́sẹ̀ rẹ̀ kó tó kí àbí kó wọ ìró aṣọ tí ó balẹ̀ tí ó bo kókó ẹsẹ̀ tí ó bo ẹsẹ̀ dáadáa tí ó mọ̀ dà gẹ́gẹ́ bíi pé bígbà tó wọ sọ́ọ̀sì síbẹ̀ náà wà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ torí pé òun jáde ni ẹlòmíì ò ti fìró sínú báàgì ó jẹ́ àbásálọ̀ fún ìsìlámù yẹn ó ti fìró gidi sínú báàgì yóò wá wọ skẹ́ẹ̀tì pélémbé kan tó wá fẹ́ kí yóò wá ṣe ìwà róró yẹn mọ́ra ìjáàbù sọnù àpáṣọ tó fapálẹ̀ yóò lòun kírun gbogbo àyà ṣépù lẹ́rí ń ta yìí obìnrin mùsùlùmí eré kọ́ yẹn káwọn ní ṣàtúnṣe ń bẹ̀ ẹ̀rí wọ́n yà wá ń ṣà ní àwọn obìnrin yóò wá kí ìrun àsùbá pẹ̀lú Ànábì lẹ́yìn tí ó da gbogbo aṣọ wọn bólẹ̀ fún mọ̀ yẹn dín ila buyutihinna tó bá ti ń kírun tó báyìí wọ́n padà sílé wọn
ma ya'rifuhunna ahadun ẹnìkan kò jẹ́ ní dá wọn mọ̀. Àwọn obìnrin tí wá lé níbò náà ṣe lọ mẹ́láṣí pẹ̀lú náà fi ń dá bú tẹ́lómi oko sára bàtà kókó ká eléyìí kò sínú ẹ̀kọ́ obìnrin á padà débẹ̀. Nígbà wo ni kí obìnrin yẹn lọ mẹ́láṣí ẹ̀tọ́ tọ́nà tánàbí fún yẹn ìgbà wo láhàn ọ̀nà rẹ̀ pé o lè lo ẹ̀tọ́ yìí mọ́ tí ò bá ti lẹ́kọ̀ọ́ àgbóbìnrin ṣe gbọ́dọ̀ lọ sí mọ́ṣáláṣí. Bákan náà nínú kálíbà mọ̀ pé àwọn obìnrin náà ó ṣe pàtàkì fún wọn láti máa lọ síbẹ̀. Wọ́n ní laqad kanat rahmatullahi kabiratan bil mar'a. Wọ́n ní àánú Ọlọ́run púpọ̀ lórí obìnrin. Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn obìnrin pọ̀. Ó fi jẹ́ pé ntóbìnrin ó ṣe tí ó fi wà Jánnà ó kéré pọ̀ sí tọkùnrin. Ànábì ní idha sallatil mar'atu khamsaha. Tóbìnrin bá ń kí wákàtí 5 rẹ̀ wa samat shahraha tí ń gbààwẹ̀ Ramadan rẹ̀ dáadáa wa ata'at ba'laha tí ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ẹ̀rí dakhalatil janna min ayyi babin sha'at. Yóò wà Jánnà tí ó dẹ̀ ṣe àrọ́m tí ó ṣẹbọ. A rí pé tóbìnrin ó sínkù dáadáa. A jẹ́ pé kí ni o inú àánú Ọlọ́run fóbìnrin idh lam yukallifaha luzum al-jama'a fil masjid bi salati al-mafruḍa kò ṣe lọ́rọ̀ èèyàn fún pé dandan gbogbo orun gbọ́dọ̀ lọ mọ́ṣáláṣí walau kallafaha tó wáyé pé ṣẹ̀rí àbá lọ ṣe ń dandan fún náà ni la arhaqaha min amriha usran kò bá ní obìnrin lára wala nahin kallaha biha wa ajazat an adahiha fil masjid kò bá ti rí òfin àti ìtọ́lọ̀ ń fẹ́ yẹn kò bá ti rí pé dáadáa torí àwọn wàhálà tó ń tún máa ṣe àti ṣe ilé tí ó máa ṣe. Àmọ́ akálá ṣe rèé wọ́n ní Ànábì wá sọ pé idha sta'dhanat ahadukum imra'atuhu lil masjid fala yamna'ha. Èyíkéyìí ọkùnrin tíyàwó rẹ̀ bá wá gbàyànjá lọ́wọ́ ẹ̀ pé bàbá alágbájá ẹ dákun mo fẹ́ lọ máa kírun mi nínú mọ́ṣáláṣí ọkùnrin ò gbọ́dọ̀ kọ̀ fún. Ṣé ọkùnrin ò gbọ́dọ̀ ṣe kí ni o ò gbọ́dọ̀ kọ̀ fún rárá bí tí ó mọ̀ yóò ṣe kí ni o yóò fún ní ọ̀wọ̀ yẹn àtàpọ́nlé kódà lọ kírun. So bákan náà wọ́n ní laqad imtathala ar-rijalu amra Rasul sallam fasamahu lin-nisa bil-khuruj. Nígbà tá Ànábì wá sọ bẹ́ẹ̀ àwọn sàábí Ànábì àtàwọn ọkùnrin tó jẹ́ mùsùlùmí gbogbo náà ṣe kí ni wọ́n yọ̀ǹda fáwọn ìyàwó wọn tí àwọn bá sọ pé mo fẹ́ lọ kí náà ṣe wọ́n yọ̀ǹda fún wọn. Walau kana hadha al-khuruj khilafa ra'yihim wa mizajihim ẹ̀rí tó yẹ pé jíjáde àwọn obìnrin ẹni tó bá dá àwọn lárúbáwá mọ̀ wọn kì í fìyàwó wọn bá yàn ṣeré kò sí bí lárúbáwá ti fẹ́ rẹ́ pẹ̀lú ẹ tó báwo ni tó bá ń bèèrè pé báwo ni ìyàwó ẹ̀ ojú ó change ni ìyàwó kí ló kàn wá àti ìyàwó kò rárá. So wọ́n ti pé kí ni o jíjáde àwọn ìyàwó wọn yẹn kò bá àdámọ̀ wọn mu àmọ́ torí pé àṣẹ Ànábì ni wọ́n gbà bẹ́ẹ̀ ẹ̀rí. So káwà lọ Umaru náà jẹ́ tí máa jowú pẹ̀lú ìyàwó ẹ̀ ó jẹ́ tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ní kanat imra'atun Umar tashhadu salata as-subhi wal-isha. Wọ́n ní ìyàwó Umaru náà máa lọ kírun ìrun àsùbá àti ìrun ìṣá fil jama'a fil masjid wọ́n máa lọ kí ń jàmá nínú mọ́ṣáláṣí ẹ̀rí tó wá lọ kí ń jàmá nínú mọ́ṣáláṣí yìí ó ní kanat tusalli fil masjid ó máa lọ kírun yẹn mọ́ṣáláṣí faqila laha àwọn èèyàn wá sọ fún wípé lima takhrujina wa qad ta'lamina anna Umara yakrahu dhalika wa yaghar. Wọ́n ìyàwó Umaru kí ló tó ń jáde lọ kírun kò sì hàn pé Umaru ò nífẹ̀ẹ́ sí Umaru máa ń jowú qalat wa ma yamna'u an yanhani kí wá ní ò jẹ́ kí Umaru pọ̀ fún mi ìyàwó ẹ̀ ń dá wọn lóhùn bẹ́ẹ̀ qala yamna'u qawlu Rasulillah sallallahu alaihi wasallam pé tí ò jẹ́ kó fún mi náà ní ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tánàbì ní la tamna'u ima Allahi masajid Allah ẹ má kọ ìmá lọ kírun àwọn obìnrin yín nílé Ọlọ́run ẹ má ṣe léèwọ̀ fún wọn torí pé kí ni o torí pé ẹrú sí Ọlọ́run ni wọ́n ẹni tọ́lọ́run bá àlékè ọlá sì ṣe kí ni o tó ṣàpọ́nlé ẹ̀ ni wọ́n. Ẹ̀yin náà wo sábẹ́ yìí ẹ wo bó ti gbé ìfẹ́ tí ó gbé ìfẹ́ Ànábì sí. Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé la yu'min ahadukum ẹnì kọ̀ọ̀kan yóò ní ìjòkó tí ìjòlùgbàgbọ́ òdodo hatta yakuna hawahu tab'an lima ji'tu bihi títí tí ìfẹ́ inú tí ẹ ó fi rò fún tẹ́mi Ànábì bá mú wá. Ṣorí báyìí sọ́rí pé kí ni o àwọn obìnrin kí wọ́n yóò jẹ́ obìnrin mùsùlùmí lẹ́yìn pé ó ti ní àkídà gidi yóò ṣe kí ni o yóò jẹ́ tí ó máa kírun pẹ̀lú fún Ọlọ́run ọba àlékè ọlá rẹ̀. Bákan náà nínú ìmá lọ kírun ní mọ́ṣáláṣí ara àǹfààní tó ṣe é pọ̀ dáadáa fáwọn obìnrin ìṣíwájú pé ìyá wa kan ní Ummu Hisham bintu Haritha bin Nu'man obìnrin sọ wípé ma akhadtu qaf al-Qur'an al-Majid illa 'an lisan Rasulillah ó ní suratu Qaf ẹ̀rí tó wà ní Qur'an yẹn qaf al-Qur'an al-Majid ó ní mi ha láti bí kankan àfi látorí àwọn Ànábì ẹ̀rí ó ní illa 'an lisan Rasulillah yaqra'uha kulla jumu'ah ẹ̀rí Ànábì máa ń kà ní gbogbo jímọ̀ ẹ̀rí àti pé mò ń lọ jèmí náà lọ jímọ̀ yẹn ó ní mo ti ha sórí. So which is àní tí ó tún lè bí kí àwọn ìyàwó wa náà kí wọ́n máa lọ sí ilé Ọlọ́run láti lọ kírun ńbẹ̀ àǹfààní tí ó ní nìyẹn. Bákan náà káwọn sọ pé obìnrin jẹ́ ẹni tí ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ó dẹ̀ ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba àlékè ọlá wọn anna khuruj al-mar'a
al-muslima ila salat wọ́n ní jíjáde obìnrin mùsùlùmí lọ kírun yìí o yanbaghi alla yuaddi ila itharatin min fitna kó má jẹ́ tí ó dá fìtínà lẹ̀ o torí pé ṣẹ̀ríà máa ń gbé òfin kalẹ̀ tó bá tú wálẹ̀ níbì kan yóò tún dé wá níbì kan pé rárá òun tá a tú yín lẹ̀ sí kì í ṣe pé kẹ wá ṣe bó ṣe wù yín o tamashiya an hadi al-islam al-azim fi nadafati al-mashaa'ir was-suluk wash-sha'air fi al-mujtama' al-muslim torí pé kí ni o eléyìí ó máa bá ẹ̀kọ́ ìsìláàmù mu níbi ká wo pé báwo làǹfààní àwùjọ àti pé kí ni a lè ṣe láti protect fìtínà فإن خيفت الفتنة بثبوت المرأة لسبب من الأسباب tá bá bẹ̀rù pé táwọn obìnrin wa bá ń lọ mọ́láṣí fìtínà ó ṣẹlẹ̀ o ẹ̀rí àsìkò fìtínà ẹ̀rá wáyé tẹ́gbẹ́ lóbìnrin ní bá ní máa ṣe báyìí ẹ̀rí ìmáàmù báyìí ó ti máa fojú wo látara aṣọ kútó náà wọ̀ nígbà tí ò bá ti wọ aṣọ tẹ́sìn fẹ́ kó wọ̀ tẹ́gbẹ́ tí ó máa ṣó bàrà díẹ̀ ni ìyá iná di pé ìmáàmù ó máa lálàá sí tí wọ́n wà ní wọ́n fẹ́ ṣe nǹkan kan sí lójú ara tí wàhálà ó máa tilẹ̀ ṣẹlẹ̀ mélòó àwọn wàhálà yìí tó ṣẹlẹ̀ tẹ́ pé kí ni o níbi máa gbọ́ kírun máa ṣe ló ti ṣẹlẹ̀ nígbà tí ò wá ṣọ́re tọkùnrin náà sì jẹun kọkàn tiẹ̀ náà ti dọ̀tí tẹ́lẹ̀ òun náà bá ṣe kí ni o yóò bá bẹ̀rẹ̀ sí máa rí ìlúkúrì tọ́nà òun náà bá bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni yóò bá bẹ̀rẹ̀ sí máa rí tábà tí wá ń fi fìtínà báyìí lè ṣẹlẹ̀ obìnrin ìyàwó ilé àbóbìnrin àgbàlagbà náà kí ni gbẹ́rẹ́ ti dáyà rẹ̀ kí ni gbẹ́rẹ́ ti dára rẹ̀ ta ló ṣe síbẹ̀ àwọn kan náà ni wọ́n máa ṣe wọ́n máa forúkọ ẹ̀sìn ṣe aláburú dẹ̀ ni wọ́n tá a bá ti gbà pé fìtínà ó ṣẹlẹ̀ látara pé obìnrin tó ń wá mẹ́ra sí aṣọ kò wáṣọ rẹ̀ ó tún wá ń dènà fi ń dà wá ó tún wọ bàtà kó kà wá ó tún pariwo nínú mẹ́ra sí àwọn obìnrin gbóhùn ẹ̀ wọ́n tá a bá ti rí bẹ́ẹ̀ ká ṣe kí ni o ká kún kọ̀ fún wọn gbà náà sádàn ní zẹ̀ríà láti lè bá blọ́ọ̀kù aburú torí pé kí ni nínú àwọn ojúpọ̀nà kan nínú tó gbé important nínú ṣẹ̀ríà òun náà ni sádù dàrọ́ rìn ó fẹ́ blọ́ọ̀kù gbogbo ìbàjẹ́ pátápátá nǹkan lè jẹ́ ẹ̀tọ́ ń gbà mí ẹ̀tọ́ ni àmọ́ tó bá yẹ pé ẹ̀tọ́ yẹn lè padà lead wá síbi haram ṣẹ̀ríà wá sọ pé dáa ẹ̀tọ́ la pè tẹ́lẹ̀ má dé bẹ́ẹ̀ mọ́ fàyè kí obìnrin náà yóò ṣe kí ni o yóò jẹ́ ẹni tí ó máa ṣe bẹ́ẹ̀ ó ṣe lè lọ kí jàmọ́ náà ló lè lọ kí kí ni o yóò lọ kí jímọ̀ yóò dẹ̀ lọ kínú eid so àwọn obìnrin láyà Ànábì sallallahu alaihi wasallam àwọn náà máa ń lọ sí eid àwọn tí wọn bá ní ìrúnnu wọn tí wọ́n ń ṣe nǹkan àládà wọn lọ́wọ́ àwọn yóò kà máa bá wọn ṣe aláàpá lásán tó má ti fẹ́ bẹ̀rẹ̀ sí kírun àwọn ó jìnà sí ibi tí wọ́n ti ń kírun yẹn tó ti yé tó gba àwọn eléyìí wọn ni mùsùlùmí gbọ́dọ̀ lọ múra sí bákan náà obìnrin mùsùlùmí tusalli sunana rawatib wa nawafil òun náà máa yan náfílà bọ́kùnrin ṣe lè dìde lóru bẹ́ẹ̀ lóbìnrin náà lè dìde lóru kó tẹ̀lé ilé tó máa jẹ́ kí ni o la taktasilu al-mar'atu al-muslimatu ar-rashidatu ala ada'i salawati al-khams al-mafruḍa bal tusalli sunana rawatib aidan wọn lóbìnrin mùsùlùmí kò ní dúró lórí pé wákàtí márùn nìkan yóò tún máa kí àwọn súnnà tó wà ń bẹ̀yẹn náà mọ́ yóò wọ̀n yan náfílà tó wà lẹ́yìn ẹ̀ wàtísọ́lì mínà nàwáfíl máa yẹ tẹ́sìlú láhù wàtúhá wàjúhùhá yóò sì máa ṣe kí ni o yóò máa kí àwọn náfílà náà tásìkò ẹ̀ bá yọ fún bóyá dùhá ni yóò kí bóyá nǹkan mìíràn ni yóò kí lẹ́yìn ní magribi yóò yan àwọn náfílà yóò mójútó dáadáa so kí láàfin máa ń bẹ̀ tó ní wípé ọlọ́run bá àríkẹ́ lọ́sọ fún Ànábì sallallahu alaihi wasallam àti ìsìnkú sí pé mazala abdi ẹrú mi kan ò ní yẹ kò ní gbò yataqarrabu ilayya bin nawafil tí ó máa fi náfílà súnmọ́ mi láwọn ara wọn kan lè ní ó lẹ́nìkan gbẹ̀rún kíníkan ti kọjá àrùn eléyìí ọ̀rọ̀ tó burú gbà ní ẹ̀rí tí ẹrú kan ò ní máa súnmọ́ mi pẹ̀lú náfílà àtàwọn ìbáwò títí ń fi dẹni tí ó nífẹ̀ẹ́ alẹ́ ẹnìkan ò lè lóun fẹ́ dẹni ire níbi máa ṣe tọ́lọ́run bá àríkẹ́ ọlá òfin ẹnìkan wá lẹ́ni ire lòun ẹ̀hún jẹ́ ni ire kan tó bá yẹ pé tọ́lọ́run ò fẹ́ ní bá ń ṣe ká lọ gbà pé ẹni èṣù nírú ẹni bẹ́ẹ̀ ó nà kó jà àfà ṣóyé fàyín ahbabtuhu tí n bá nífẹ̀ẹ́ ẹrú mi pẹ̀lú pé ń ṣe náfílà o fún sama'ahu alladhi yasma'u bihi ń di etí rẹ̀ tí ó fi mú gbọ́rọ̀ pé ti pé kí ni o kò ní jẹun tí ó máa gbọ́gbọ̀ púpọ̀ kò ní jẹun tí ó máa ṣe ránu kiri kò dẹ̀ ní jẹun tí ó máa ṣe tí Allah subhanahu wa ta'ala ò fẹ́ ṣóyé eléyìí nínú nǹkan tó pàtàkì púpọ̀ ni tí obìnrin náà gbọ́dọ̀ lọ dì mọ́wọ́ bákan náà eléyìí nínú àwọn agbọ́nrin tí mùsùlùmí fi jẹ́ ẹni eré lélẹ́yìí bákan náà لقد حبب الهدي النبوي الى المسلمين والمسلمات والاقبال على النوافل بكنا ojúpọ̀nà Ànábì sallallahu alaihi wasallam ó kó ìfẹ́ ìmáṣe náfílà àti ìmáṣe ìbádà ó kó sọ́gbọ̀n mùsùlùmí ni obìnrin mùsùlùmí náà gbogbo ní kákan dí ká lọ ọjà lásán àwọn obìnrin wà wọ́n ti kò sí tìjú mọ́ ẹ̀rí abádá wọn jà wá káàkiri àwọn ọkùnrin tó yẹ kí wọ́n lọ ṣiṣẹ́ àwọn obìnrin ni wọ́n wá ń ṣiṣẹ́ tí wọ́n mú jíjẹ mú wá fọ́kùnrin irú ọkùnrin ibú bẹ́ẹ̀ lójú tì nìyẹn àbáwọ àwọn ọjà wa káàkiri àwọn èkó wa káàlọ ọjà tó tóbi jù káwọn population àwọn obìnrin ìgbà wọn ní fìtínà òní dé ìgbà wọn ní wàhálà oníṣẹ́ láwùjọ
àwọn tó yẹ kí wọ́n mójútó lé àwọn ọmọ dẹ̀ tí ń ráre káàkiri àwọn ọmọ àwọn social media àwọn ọmọ ọdún 7 ọmọ ọdún 3 tó ní bàbá kan fún 50 naira ó dẹ̀ ń ṣàbúrú pẹ̀lú ẹ̀ bá gbàlagbà 70 ó mọ̀ gorí ọmọ ọdún 10 ọmọ ọdún 7 wọ́n ní ìyá àti bàbá ń kọ́ tí àwọn bá ti jáde láago 4 ìdájí bàbá náà ti lọ ó dá lẹ́kọ́ tó wọlé wọ́n mọ́ bá wọn gbóúnjẹ lẹ̀ sọ́dọ̀ ìyá alágbájá nǹkan àbọ́mọ ọkùnrin náà ọmọ ọlọ́mọ kan náà ti lọ join àwọn court ọmọ tí ò ti dọmọ ọdún 13 lọ wọ́n ti sàmì sí lójú ó ti dára wọn ní kí ló dé torí pé ìyá àti bàbá náà mójútó wọn nígbà tọ́kùnrin bá lọ tóbìnrin lọ ta ló fẹ́ mójútó lé ta ló fẹ́ ṣètọ́ obìnrin mùsùlùmí náà iṣẹ́ tí ò bá ní jó ráyè tọ́lọ́run tí ò ní jó ráyè fámílì rẹ̀ ó jìnà sí ó sì gbára lọ́lọ́run lórí ìtóhun náà bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ ṣe bákan náà obìnrin mùsùlùmí pẹ̀lú ọlọ́run rẹ̀ náà tó wá di zakata maliha bí ó bọ́kùnrin náà ṣe lè yọ zaka òun náà ni obìnrin mùsùlùmí náà à ń sọ ojúṣe ẹ̀sọ́ ọlọ́run rẹ̀ ní ọ̀ká tó bọ́ sí tọkọ tàwùjọ tàwọn òbí ti àwọn kẹmí èyí tó ní ṣe pẹ̀lú ọlọ́run rẹ̀ ní pé kí ni òun náà mọ yọ zaka tó bá jẹun tó ní kápá rẹ̀ tó dẹ̀ ní sọ́ọ̀bù ẹ̀ eléyìí òun náà mọ̀ ṣe kí ni òun náà mọ̀ ṣe yóò wo iye owó tó ní ló sì wo èyí tí zaka yọ tó ṣe kí ni tó wọ̀ ń bẹ̀ wọ́n ní anna zaka faridatun maliyyatun ta'budiyyatun muhaddada wọ́n tó ní pé zakata sọ yìí o ìjọsìn ni tẹ́bí kí ni wọ́n ti gbé gbèdéke lé ó dẹ̀ ti lásìkò ẹ̀ faradaha Allahu ala kulli muslimin malakan nisaba wọ́n ní ọlọ́run ti ṣe lọ́nà fún gbogbo mùsùlùmí tó bá ti ní nisab pé iye tí zaka wọ̀ rẹ̀ lápèjúwe sí bóyá 1.5 million ní zaka wọ̀ tó yẹ pé 1.450 ẹni ẹ bá ní zaka ò tí ìdọ̀rọ̀ yẹn lé lórí ṣóyé àwọn ìgbà tí kíní ẹ bá ti pé ó gbọ́dọ̀ yọ sawa'un akana rajulan am imra'atan so bóyá ọkùnrin ló jẹ́ ní àbóbìnrin yóò yọ zaka lẹ́ni àwọn obìnrin mùsùlùmí ò yọ zaka mọ́ rárá so obìnrin mùsùlùmí dáadáa kọ́ yẹn ìṣòro yẹn náà fóun dandan ni fún ẹ so bọ́kùnrin náà ṣe fẹ́ ṣiṣẹ́ àlùjánnà lóbìnrin náà ṣe kí ni ló fẹ́ ṣiṣẹ́ àlùjánnà èyí àdẹ̀ gbé kí ni wa'adda habsaha wa inkara shar'iyyatiha riddatan nakra ṣẹ̀rí àgbà wípé ẹni tí ò bá ti ṣe zaka rẹ̀ nígbà tó lágbára àbúbá dìrá ìpé kò sí tó jọ òun ọ̀sán nìyẹn wọ́n ní kí ni wọ́n ní ìkó inú ẹ̀sìn ni torí pé Abubakar Siddiq ó bá wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ó bá wọn jagun táwọn òní ṣe zaka mọ́ ànábìṣà ti kú àwọn òní zaka táwọn sàn mọ́ Abubakar ni wallahi law qatilanna man farraqa bayna as-salati waz-zakah ó ní mo fọlọ́run búra o ń gbójú ìjà ti ẹnikẹ́ni tó bá ti ṣe ìyàtọ̀ láàrin ìrun àti zaka ìrun ló ṣọ̀rọ̀ yìí zaka ò ṣọ̀rọ̀ yẹn obìnrin mùsùlùmí òun náà gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ mọ̀ bẹ́ẹ̀ so wọ́n ní kí ni wala yakhfa ala al-mar'ati al-muslimati al-wa'iyyati at-taqiyyah anna al-islam alladhi a'ata al-mar'ata haqqa al-istiqlal fi maliha lam yukallifa min an-nafaqati shay'an wọ́n ní mùsùlùmí lóbìnrin tó gbọ́n lẹ́yìn tó nípa ayọ̀ ọlọ́run tó sì gbà pé òun ó padà sọ́dọ̀ ọlọ́run bí òun léèrè kí lòun ṣe ó lọ mọ̀ wípé islam ṣẹ̀ríà yẹn náà ló fún un lẹ́tọ̀ọ́ pé kóun ní property ẹ pé aṣọ láyé àwọn kèfèrí nítòbìnrin bá ní gbogbo ẹ̀ náà wọ́n jẹ́ pọ̀ mọ́kún ni àmọ́ ṣẹ̀ríà fún un náà ní ayé tiẹ̀ ó sì fún ní kí ni ohun tí bó ti wá ní property tó yẹn kò lábọ̀ ọlọ́run pé òun ni kó máa ṣèdánwò lé kóbìnrin jẹ́ mílíọ̀nìyà ọkọ ẹ̀ gbọ́dọ̀ máa fún lówó oúnjẹ ọkọ ẹ̀ gbọ́dọ̀ máa ṣẹ̀tọ́ fún ẹwọn bí ṣẹ̀ríà ṣe fún tó bí ṣẹ̀ríà ṣe wá ṣe fún tó yẹn náà wá ní ó dá ìsàkà yíyọ ó jọ̀rọ̀ yẹn lórí tiẹ̀ náà ìjẹ́ ṣẹ̀ríà wá ṣàbòsí bí Islam yíyẹn gan ẹjọ́bìnrin mọ́lẹ̀ ẹ̀dá ṣọ́pọ̀ lórí ẹ̀tún wá ní kó tún máa san owó gíní kan ṣàbòsí kọ́ àbòsí kọ́ káànù wàádìí pé kí ni òfin tó balance gbà ní so tí ò bá ti wá sí pé àkídà obìnrin ti bàjẹ́ àbí ẹ̀sìn ẹ ti mẹ́hẹ̀ mọ́ lọ́wọ́ ó gbọ́dọ̀ rí pé zaka ò ṣe kí ni ò ṣọ̀rọ̀ yẹn lóhun lórí nínú àwọn ojúṣe obìnrin tó bá jẹ́ mùsùlùmí sọ́nà wọn ọba rẹ̀ òun náà tasumu shahra Ramadana wa taqumu laylahu obìnrin mùsùlùmí náà òun náà gbọ́dọ̀ máa gbààwẹ̀ Ramadan ó sì máa dìde lóru ṣe náfìlà ṣóyé tó ní wal mar'atu al-muslimatu at-taqiyyah tasumu shahra Ramadan wọ́n lóbìnrin mùsùlùmí tó páyọ̀ ọlọ́run yóò máa gbààwẹ̀ Ramadan wa nafsuha ma'muratun bil iman yóò sì jẹ́ kí iman yóò kún lọ́kàn rẹ̀ kọ́yẹ́ pé wọ́n ní ìbámu gbà àbí ẹni torí kọ́kọ́ mi má bàa sọ̀rọ̀ sí mi rárá o yóò gbà pẹ̀lú tọ́lọ́run tó dà Nábì ní anna man sama Ramadana imanan wa ihtisaban ẹnikẹ́ni tó bá ti gba Ramadan pẹ̀lú imani àti èrò kan látọ̀dọ̀ ọlọ́run bá àríkẹ́ ọlá ẹ̀rí wọ́n ní kí ni ghufira lahu ma taqaddama min dhanbi wọ́n forí jìn èyí tó bá ṣe kí ni èyí tó bá ti síwájú ní ẹ̀ṣẹ̀ wa tatakhallaq bi akhlaqi as-sa'imati al-hafidat alsinatahunna obìnrin yìí náà tó jóbìnrin mùsùlùmí ó bá ti wù kó gbààwẹ̀ tó yẹn o yóò máa wùwà ìwà àwọn obìnrin rere àwọn obìnrin dáadáa tí wọ́n máa ṣọ́ àwọn wọn tí wọ́n máa ṣọ́ ẹnu wọn
tí wọ́n sì mọ sórí kéríkì ara wọn torí pé ibi ọ̀rọ̀ sísọ jù olóbìnrin ní òfin wọn náà ó lè jẹ́ lára ọkọ ẹ̀ tó kàn wọ́n ní bí ẹn kí tiẹ̀ ló ṣe fún mi dání kò ṣe rí ẹn kí ni ló bá tibẹ̀ ló bá rí ìbínú ọlọ́run àlekè ọlá bákan náà obìnrin mùsùlùmí nínú ojúṣe àti ẹ̀tọ́ tó jẹ ọlọ́run ọba rẹ̀ òun náà ni pé kí ni òun náà máa dìde lóru Ramadan yẹn yóò máa fi wá kí ni o yóò máa fi wá ìgbéga àti oore látọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá bákan náà obìnrin mùsùlùmí nínú tá a bùkátà sí látọ̀dọ̀ ẹ̀ òun náà ni kí ni o òun náà ni láàrin ìṣẹ́jú bíi 5 tó kù obìnrin mùsùlùmí nínú tá a bùkátà sí ládọ̀ rẹ̀ òun náà tí Ramadan bá tán sítù ṣàwálì náà òun náà gbọ́dọ̀ gbà bákan náà obìnrin mùsùlùmí tahujju bayta Allahi al-haram òun náà ó ṣe hajji lọ sínú ilé ọlọ́run ọba àlekè ọlá yóò ṣe hajji lọ síbẹ̀ yóò ṣe umra nínú àwọn ẹ̀tọ́ rẹ̀ sí ọlọ́run ọba àlekè ọlá rẹ̀ àwọn àyà pọ̀ lórí eléyìí tó pọ̀ àmọ́ torí àsìkò inshallah á tún máa tẹ̀síwájú ní kíni o ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́run kó fi ẹ̀mí wálẹ̀ ó ní tó ní ṣe pẹ̀lú obìnrin ọ̀rọ̀ tó kẹnu pọ̀ ni láàrin ọdún kan ṣe ń sọ̀rọ̀ náà ọlọ́run ọba àlekè ọlá ó ṣe kíni o kó má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa كل ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين قدام إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. سبحان الله. جزاكم الله خيرا وبارك الله فيكم. Sheikh, wallahi agbádùn gan kódà ilé ẹ̀kọ́ gan ni lẹ mú a lọ yìí wallahi because tẹ́ bá wò náà àwa mùsùlùmí àbùkátà sí wíwá mọ̀ especially àwọn obìnrin wa a ní bùkátà sí wíwá mọ̀ bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ yìí wallahi ó jẹyọ gan subhanallah tó yẹ pé púpọ̀ àwọn wà síta lóde ní ní àwọn wà síta rí lóríṣiríṣi ṣe lórí social media ni àbí ní ìta gbangba a máa ń pé díẹ̀ nínú nǹkan tá a lè rí kọ́ lọ́dọ̀ àwọn tó ń ṣe wáàsí tọ́pẹ́ àwọn ní oníwàásí bíntín báyìí ni àfi ọ̀rọ̀ ayé ṣàlọ́mọ máa sọ ọ̀rọ̀ ayé kọ́ máa pa àwọn èèyàn lẹ́rìn kódà ní bẹ́ẹ̀ ṣe ṣí tíra yìí tẹ́ ń ka látara inú Qur'an nínú sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam wallahi nǹkan ńlá ni láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ lẹ́yìn àárẹ̀ kọ̀ọ̀kan tó yín pé kí ni tó yín pé ẹ̀yin náà mú láti inú Qur'an ni ẹ̀dẹ̀ mú láti inú sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó bá jẹ́ pé gbogbo wá sí táwọn tẹ́rí lóde níta gbangba tí wọ́n ṣe gbogbo ẹ̀ pátá wallahi kẹ́ bá jókòó síwájú mi ẹ̀ ní kọ́kọ́kọ́ àfi àwàdà àfi common sense àfi kọ́ máa mú láti ẹ̀mọ̀ ìròyìn ayé bí nǹkan ṣe ń rí ẹ̀ ní kọ́kọ́ tó mú láti inú súnà ọ ti mú súnà Ànábì sallallahu alaihi wasallam ọ ti mú àdéhùn ọ ti mú àwọn tíra àwọn onímọ̀ ọ ti mú sọnù ẹ wá ní pé wallahi agbádùn yìí wallahi kódà àwọn viewers wa ọ̀n kí wọ́n ní barakallahu fi jazakumullahu khairan so yín pé ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin náà ẹjẹ́ àwòrán wáàsí wo ni a lè jókòó sí tá a máa rí àǹfààní kọ́ tó pọ̀ nílé ayé báyìí sìn àbí kí ọmọ kí a máa pariwo ẹ̀mọ̀ oríṣiríṣi wáàsí káwọn mi máa kójọpọ̀ kọ́ máa pariwo kọ́ Ọlọ́run bá wallahi mú púpọ̀ wọn ẹ lọ study wọn púpọ̀ wọn nẹ́ẹ̀kọ́ Islam pẹ̀lú ogún ọdún lọ́dún ṣe gbogbo àzíkì tó ń ṣe kíní púpọ̀ wọn and this is a fact tó yín pé wọn rí àwọn tí wọ́n lead wọn kan ní ẹ̀kọ́ Islam ẹ̀yin náà wá wo ẹ̀kọ́ tí ustaz gbé jáde látàrí pé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ẹ wo bó ṣe ń lọ nǹkan tí súnà máa ń ṣe sára èèyàn ni ẹ̀kọ́ tí súnà máa ń gùn sára èèyàn tó yẹ bẹ́ẹ̀ nǹkan kí àjọ ẹ̀yin dẹ́ ń gbọ́ wa ẹ dákun ẹ máa mọ àwọn àfáà tẹ́ ń gbọ́ ẹ máa mọ àwọn àfáà tí ẹ ti ń kọ́ ẹ̀kọ́ àwọn fáà mi wà tó bá ń sọ ẹ ní kọ̀ọ̀kan wallahi òdodo ọmọ sọ fún yín o àfi pé kọ́ ṣe máa dá wákà ṣùgbọ́n tó bá gbèrè lọ́wọ́ obìnrin mi pé kí ni ẹ̀tọ́ ẹ̀ nínú Islam ǹjẹ́ ó mọ nǹkan tí Islam ṣe ní ọ̀ràn ẹ̀ fún ẹ ǹjẹ́ ó mọ nǹkan tí Islam ṣe ní súnà fún ẹ ǹjẹ́ ó mọ nǹkan tí Islam ní ò lè débẹ̀ wọn ò ní lè sọ tó yín pé kí ni kò ń ṣe pé wọn lọ wá sí i kò ń ṣe pé wọn lọ síbi tó ti ń jókòó sọ̀rọ̀ Ọlọ́run kò ń ṣe pé wọn lọ sáwọn ìjókòó wọn ń lọ ṣùgbọ́n wọn rí kọ̀kọ́kọ́ tó ń rí kọ́ ni pé ọ̀nìkàyé Ànábì sallallahu alaihi wasallam gbogbo kátà níbi wàá mú wá ń kọ́ àbí ṣé ìyìn Ànábì nìkan ni Ànábì wàá ṣe láyé ni Ọlọ́run ní wa ma arsalnaka illa rahmatan lil alamin òun náà Ànábì sallallahu alaihi wasallam kó wá jẹ́ ìkẹ́ fún gbogbo rẹ̀ Ọlọ́run dẹ̀ ní wa ati'ullaha wa rasulahu mo rán Ànábì kò ń ṣe pé kó máa yin Ànábì ń pé ká wá tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ìdí tọ́lọ́run yìí náà Ànábì nìyẹn kò sí nǹkan méjì Ọlọ́run kan ní pé òun náà Ànábì ń pé kakọ̀ wá máa
yí ànábì fúnra ẹ̀ kódà ẹ máa rẹ́ lómi ànábì ìsàlẹ̀ ó gbé tóbi jù Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ń ṣọ́ra nínú aburú yìí. àyẹ̀mẹ́lẹ̀ mi gbogbo ìjókòó wọn pátá ọ̀rọ̀ ṣé ìkan náà máa fi sọ tán kí lẹ wá rí kọ́ńbẹ̀ eléyìí ó ń ṣèyàn ní kàyéfì ó ń dùn yàn lọ́kàn pé àwọn ìyá wa tó yẹ kán ṣe pé wọ́n ti improve wọ́n ti lékún nínú ìmọ́ni wọn kódà èèyàn kan lè máa sọ ni subhanallah ẹ máa rí wọn máa jókòó kó ṣe pé àwọn ìyá yìí ò fẹ́ improve torí pé àwọn tó ń lead wọn nǹkan méjì ló ń wá ayé ẹlẹ́ẹ̀kejì owó ẹlẹ́ẹ̀kẹta famous kéèyàn wà famous pé èmi àfàmù wa ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin kọ́ máa mú ṣòro wọn wá kọ́ máa gba nọ́kàlì lọ́wọ́ wọn kọ́ bẹ́ẹ̀ ẹgẹ́ gbogbo ilé Islam ò bùkátà sí ẹ̀yìn bí àfàṣe gbẹ́rọ̀ kalẹ̀ náà pé àwọn obìnrin wọn ti lù wọ́n jìbìtì wọ́n ti lu àwọn obìnrin jìbìtì gan-an kọjá àwọn òde ni wọ́n superior sí àwọn kìnìún àwọn àfà náà ni tó yẹ pé kí ni yàkídà ìmọ̀ni ò tí jókòó lẹ́mìí ọ̀dà kódà mo máa ń bá àwọn èèyàn àwọn ìyá subhanallah wọ́n máa ń rí ṣàṣímí pé báwo la ṣe máa ṣe kí ni báwo la ṣe máa sọ fún wọn pé ẹ jẹ́ kí ìmọ̀ni lọ jókòó àfà ò gbọ́dọ̀ máa polówó service àfà ò gbọ́dọ̀ máa polówó Allah àti anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam nígbà ayé tiẹ̀ bí àwọn àfà wa ṣe sọ fún wa kò wá polówó ń pé òun lè ṣe nǹkan kan báyìí fún anybody anabi ò ní pé ẹ máa gbé ìṣòro yín wá anabi ń fún wọn ní solution ni nípa ẹ gbọ́dọ̀ ní ìmọ̀ tó bá jẹ́ pé bí anabi bí Ọlọ́run ṣe fún anabi sallallahu alayhi wa sallam ní gift tó yẹn ó yẹ kó ní máa bá àwọn èèyàn bẹ Ọlọ́run náà kò tún ní kéèyàn tún máa wà nínú ìṣòro kò táwọn anabi kò ní káwọn obìnrin máa wà nínú ìṣòro tó máa gbé divorce case wá bá anabi sallallahu alayhi wa sallam tó máa sọ wọn pé báyìí ọ̀nà báyìí ní kẹgbà tó dá anabi ò ṣe bá wọn kọ̀ bẹ Ọlọ́run bẹ́ẹ̀ anabi ò wá ṣe miracle. ẹ já check question àwọn tó wá ní question. náà àwọn tó bá ní question ok mashallah àti ní àwọn questions kankan ẹnikẹ́ni tó bá ní questions ẹ lè type ẹ̀ sórí comment tí wọ́n bá dé fẹ́ pè wọlé ẹ lè pè wọlé ẹ jẹ́ fún yín nọ́mbà tí ẹ lè pè wá wọlé sí inshallah so nọ́mbà tẹ́ lè pè sí náà ni 214-233-5526 214-233-5526 214-233-5526 bóyá ẹ máa tàbẹ̀ sórí comment náà so that ẹni tẹ́ bá pè wọlé ẹ lè pè sórí US number. Question tí àwọn kan béèrè for women that their husbands are not taking care of their responsibilities or children's responsibilities and they also have parents to care for, what are they supposed to do? Because that's the reality of a lot of women in Nigeria today. So obìnrin tí ọkọ rẹ̀ ò bá tọ́jú ẹ̀ ẹ̀rí àbí kò tọ́jú àwọn ọmọ eléyìí nínú aburú gbáà ni tó ń ṣẹlẹ̀ lẹ́yìn tó yẹ pé àwọn obìnrin tí ọkàn wọn lẹ ó sọ wọn do ní kébékébé sọ wọn do ní ìranù ojúṣe ọkọ òun náà ni pé kí ni o kó kétà fúyàwó àtọmọ ẹ̀. So a rí obìnrin tó náà lọ fi ẹjọ́ ọkọ ẹ̀sùn Hindu ni wọ́n ń pe obìnrin náà ó lọ fẹjọ́ ọkọ ẹ̀sùn Abu Sufyan pé wà nábì ọkọ mi ẹnìkan tó láwọn ni ẹ mọ̀ òun ò ní títí ó láwọn ó tún wá lọ́kànjú ọlọ́pàá mi láwọn o kì í fún mi lówó kì í tọ́jú àwọn ọmọ kì í tọ́jú ilé kì í dẹ̀ pé mi àtàwọn ọmọ mi ní tó lè tó wa ṣé mo lè mú nú owó ẹ̀ ṣó ti yé ànábì wa ní khudhi min malihi ma yakfiki wa waladaki ànábì ní mú nú owó ẹ̀ ní tí ó bá tó wa àtàwọn ọmọ ẹ̀ which is making ọkùnrin tó mẹ̀tọ́ tẹ́yà bá mọ tó máa ń fowó sí bóyá àárọ̀ la ní bùkátà kì í ṣe pé àmú oúnjẹ àrọ́ máa wá mú oúnjẹ ọ̀sán mú dalẹ̀ ohun tó lè tó wá jẹ láàárọ̀ yẹn náà lára mú bí owó ẹ̀ tó bá dẹ̀ dé báyìí àfi jẹun náà ni tí ò bá tún wá gbà tí wàhálà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ká wo àwọn tí wọ́n bá súnmọ́ wọn nínú àwọn tí wọ́n lè bá wọn sọ nínú àwọn ẹni eré tí wọ́n jẹ́ onímímọ̀ tí wọ́n lè ṣe wáàsí fún ẹlòmíì lè má mọ̀ láìda ṣòye àmọ́ Islam kì í fẹ́ kí ilé ó dàrú so ìyẹn ò gbọ́dọ̀ wá tó torí tóbìnrin wà fi doníranù ò gbọ́dọ̀ tó torí tóbìnrin lòun ò ṣe mọ́ yóò ṣe sùúrù pẹ̀lú ẹ̀ èyíkéyìí obìnrin tó bá fara da ṣùgbọ́n tó bá rí látọ̀dọ̀ pé yóò ṣe kí ni o yóò máa jẹun tí ó máa rí ọ̀nà Ọlọ́run láti bẹ̀ so kóbìnrin yẹn ó ṣe sùúrù kó gbìyànjú láti ṣe bá lóbi ṣe kó bá sọ̀rọ̀ kó bẹ́ẹ̀ ó yóò ṣe nǹkan kan tọkùnrin yẹn ò fẹ́ tó wá ti bẹ̀ tó ń fìyà jẹ ńbẹ̀ tí ò bá dẹ̀ ti sí pé nǹkan kan tó ṣe rèé kó mú owó ẹ̀ tí ààyè ẹ̀ bá yọ tí ò bá wá rówó mú kó sọ fáwọn tí wọ́n bá súnmọ́ wọ́n ṣàtúnṣe ní eléyìí so kí ló mọ̀ bá dàrú wallahu a'lam. náà ṣe ìkárẹ́ náà àwọn ọkùnrin míì tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n máa ń lo Islam láti fi bojú láti fi lè ọ̀pẹ́sì obìnrin wọn ó dẹ̀ pọ̀ nínú àwọn
àwọn story oríṣiríṣi lórí àwọn bàbá wa especially àwọn bàbá tó ti kọjá tó jẹ́ pé Islam obìnrin á máa jẹ̀yà nínú ilé but tó bá ní Islam ni bàbá yẹn á fi máa bójú pé Islam ṣé ò gbọ́n pé Islam so nígbà míì wọ́n máa rí pé torí ẹ̀sìn lóbìnrin ṣe ń jẹ̀yà kí ni ẹ fẹ́ sọ sí nǹkan bẹ́ẹ̀. ṣé ẹ gẹ́gẹ́ bí mo sọ síwájú gbà tá à ń bẹ̀rẹ̀ pé our women are dying in silence. Àwọn obìnrin mùsùlùmí lẹ́nìí ẹlòmíì tó ń bá fínra ìbànújẹ́ tó wà nínú ọkàn látara wípé kí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ó dà ẹlòmíì fi súnà bójú tí ó dẹ̀ mọ̀ fún ọmọ obìnrin wáàsí tí wọ́n tó ẹlòmíì mọ̀ jù láyé wọn náà ní kí ni o ẹ̀tẹ̀ láwọn ọkọ yín èyí tẹ̀yìn obìnrin tó bá gbọ́kọ̀ ẹ̀ lẹ́nu èyíkéyìí ọkùnrin tí bá ń fi ìyà jẹ obìnrin rẹ̀ ló fi jẹ́ pé nìkan àbó ṣe jẹ́ ẹ̀tọ́ yẹn ó lè padà jẹ́ ìwọ̀ fẹ́lòmíì tó bá jẹ́ pé ó fẹ́ fẹ́ obìnrin yẹn láti fìyà jẹ àbí láti maltreat ẹ̀ àbí láti má ṣẹ̀tọ́ lórí ẹ̀ èèwọ̀ ni fún un tíṣẹ̀rí àbápadà náà wọ́n tún wọn ká ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́ni àbọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́ni ni wọ́n sọ ìyàwó wọn dẹrú obìnrin ò lópinion lọ́dọ̀ tiẹ̀ mọ́ kátàrà ànábì wa kọ́ṣe sallallahu alaihi wasallam ànábì ní khayrukum khayrun li ahlihi wa ana khayrun li ahli ànábì ní ẹni tó fi ń dáa jù ní ilẹ̀ tó dáa sáwọn ará ilé èmi ni mo fi ń dáa jù sáwọn ará ilé mi ànábì àbáyà àwọn ìyàwó ẹ̀ ṣeré wàá jókòó lé nínú wọn àjọ sáré níjọ́ tí ìyàwó Aisha bá là á níbẹ̀ sí mọ́ fànábì rẹ́rìn òun ti là ẹ́ níjọ́ ànábì náà bá là á yóò máa ṣe gbọ́n ànábì ní ànábì wa ní háàdì yìí ti ń tà eléyìí náà fi dí tijọ́ yẹn ṣóyé tó bílí ànábì ṣe rí nìyẹn in tí ànábì kì í gbà ní pé tásìkò ìjọsìn bá tó àsìkò ló bá tó lójú ẹ̀ máa change àjẹkùbìn ọkùnrin náà gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ lópinion níjọ́ tí wọ́n lọ ṣe Hudaybiyah tí wàhálà dé táwọn sàábé tí wọ́n àríwá ìwò Mẹ́kà láti ṣe umrah tánábì náà dáa ẹja fáwọn ń bì kápẹran wá ń bì Ọlọ́run ti ráníyàn wa ẹ̀rí àwọn sàábé kì í ṣe pọ́pọ̀ sáànàbí lẹ́nu gbọ́dá inú òdùgá ẹ jẹ́ ká wọlé ẹ̀rí ànábì ní ẹ fáwọn wọn dáhùn ànábì wa lọ bá ìyàwó ẹ̀ Ummu Salama bí àwọn èèyàn mi wọ́n mọ̀ inú wọn mọ̀ dùn kí n ṣe ìyàwó ẹ̀ ló fún nímọ̀ràn pé ìwọ ànábì kọ́kọ́ lọ fáwọn tiẹ̀ náà tó bá ti lè mú wọn fáwọn tó fa tiwọn náà ànábì bọ́ táwọn fáwọn gbogbo wọn dìde ká jẹ́ pé kí ni ọkùnrin náà gbọ́dọ̀ fi ọ̀nà ìyàwó mélòó ọkùnrin ló kú tú ẹ lẹ́ni torí pé kò fún ọ̀nà ìyàwó ẹ̀ mélòó property ọkùnrin mi ló sọnù torí pé kò fẹ́ kọ́kọ́ ẹ mọ kò fẹ́ kí ìyàwó òun mọ tó ń wọ̀t so ti gbogbo àwọn eléyìí tí a gbọ́dọ̀ lọ ṣọ́ ni èyíkéyìí ọkùnrin tí bá wá ń sásá bẹ́ẹ̀ Quran àbí tí ń sásá bẹ́ẹ̀ súnà tí ń fìyà jẹ obìnrin kò ní láti pàtàkì dáadáa yóò sì jìyà wájú Ọlọ́run torí pé ẹ̀sìn kọ́ wa bẹ́ẹ̀ ẹ̀sìn ní kí ni o Ọlọ́run ní wa ashiruhunna bil ma'ruf ẹ bá wọn lò pẹ̀lú dáadáa ẹ bá wọn lò dáadáa níbi ní istawsu bin nisa'i khayran ẹ ṣe ìsọ̀sọ́lẹ̀ dáadáa fún yín pẹ̀lú obìnrin o ẹ ṣe dáadáa sáwọn obìnrin o li'annahunna khuliqna min dila'in torí pé inú ẹfọ́n à ni wọ́n ti dá wọn ẹfọ́n à òkè ń bì òun dẹ̀ wọ́ díẹ̀ ànábì wálé tọ́nà bá ti gbé fún ẹ máa maintain ẹ̀ bẹ́ẹ̀ tó bá lo fẹ́ straighten ẹ̀ ó ṣe lè wọ́ ó ṣe lè máa ṣe báyìí ó kàn dànù kíkan ìgbìgbì ẹ̀ náà ni pé kí ló dàrú so ọkùnrin a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run lára àwọn ìyàwó wa ká sì ṣe dáadáa sí wọn torí pé tó bá ṣe dáadáa sí ìyàwó ẹ̀ ó tún máa jẹ́ dáadáa fún ẹ ànábì ní òkèlè tó fi síyàwó ẹ lẹ́nu aṣọ tó rà fún yẹn tó bá ti rí pé ẹ̀tọ́ tọ́lọ́run ní kì í ṣe ni ó tún máa jẹ́ sàárà fún yẹn á sì kí ó máa rìn sókè dáadáa so káwọn òfin náà ká yẹ̀bẹ̀ yẹ̀wò lọ́wọ́ alhamdulilayi barakallahu fikum sheikh ìbéèrè kan náà tún wà tó yẹn pé ǹjẹ́ ọkùnrin lè kọ orin fún ìyàwó ẹ̀. ó kọ orin fún ìyàwó ẹ̀ torí ẹ̀tọ́ obìnrin ni ká súnmọ́ wọn kódà nínú ṣẹ̀ríà èèwọ̀ ni torí pé lọ́nà tí family planning tí Islam support jù òun náà ní nígbà tá a bá fẹ́ tí nǹkan ọmọkùnrin tí spam yẹn bá fẹ́ wá káwùjọ ẹ̀ Islam faramẹ́lẹ̀ àmọ́ àwọn àfáà wá fi ọ̀rọ̀ jomi tó rọrùn mẹ́yẹn wípé ẹrú tó yẹ pé ẹrú ni nígbà tí àyè sì wà láti súnmọ́ àwọn ẹrú nígbà tí Islam kò ṣe léwọ̀ tó yẹ pé ẹrú lèèyàn bá ń súnmọ́ o lè withdraw nígbà tó bá wù ẹ́ àmọ́ ìyàwó ẹ̀ tó fẹ́ ní ṣe rọ́kà tó jọ ọmọlúàbí kódà tó bá fẹ́ ṣe o gbọ́dọ̀ sọ fún un mo fẹ́ tí má fẹ́ súnmọ́ o tí kinní ìbá ti ń bọ̀ torí pé àti respect baby báyìí o màá withdraw rẹ o tí ìyàwó yẹn bá ti gbà àmọ́ kò kàn withdraw ẹ̀ àwọn àfáà ní kò dáa fọkùnrin yẹn tó torí pé ìgbádùn obìnrin yẹn ló fi dùn yẹn so nígbà tí ṣẹ̀rí àlè sọ̀rọ̀ débi agbọ́nrin wọ́n ní obìnrin wa nínú tí obìnrin kì í nífẹ̀ẹ́ sí nature wọn ni pé kí wọ́n ṣe ń jẹ́ kẹ́ ẹ mọ́ jẹ́ àbí kéèyàn forun dùn wọn tá bá ti wá bá obìnrin wí títí aṣèwọ́ àṣefún kò gbọ́ a ní kó kírun kò gbọ́ nígbà tá a fi dé láti máa ṣàtúpa lẹ́nu Yorùbá fíìmù tí ń wò náà ni ìwọ obìnrin ìbò ló ti wá jẹ́ tó wá ń ṣe báyìí ẹ̀rí tá bá ti rí ẹ̀ tó bá ṣe ń jẹ ẹja kó ti bi attitude wa mọ̀ pé níwà òdò sọ̀rọ̀ ẹ jẹun yìí ni kí ni kí n jẹun sí ó tí kírun àwọn ààrẹ máa lọ kí wọ́n rí pé yóò kí lásìkò yẹn tí yóò bá tún wá ràn lórí bẹ́ẹ̀dì ẹ fún oorun dùn pẹ̀lú kékin ni o tó pé fífò oorun dùn yóò bá máa tún ṣe wá ni o torí pé ṣẹ̀rí àmọ́ wo mọ́síláhà tá a bá ṣe kíní
ṣáà lè derive any benefit ń bẹ̀ tí fífọrún dún ọba ti fún benefit wá tẹ́gbẹ́ yóò máa jó oníranù kò ṣàǹfààní nìyẹn so fífọrún dún yẹn náà kò dẹ̀ gbọdọ̀ jújọ́ kan lọ tó bá ti wá rí pé kò tiẹ̀ fìdí ẹ̀ lára òun náà tiẹ̀ wà wá pé ìyàwó mi báyìí kí ló ṣẹlẹ̀ ẹjọ́ tó lé yín ẹ má yẹ kí tó bá ti wọlé ń bẹ̀ so fífọrún dún yẹn kò fi bẹ́ẹ̀ dáa tó tí ò bá ti di kóbìnrin ti ṣe débẹ̀ tó bá ti ṣe dójú bẹ́ẹ̀ ni ká ṣẹ̀ wá ṣe bẹ́ẹ̀ fún ṣíṣe bẹ́ẹ̀ dẹ̀rẹ́ agbọ́dọ̀ tó máa ń fà ní wá ni o Allahu a'lam. Alhamdulillah, jazakallah khairan Sheikh. Ìbéèrè mi ni pé Sheikh. Question mi ti wọlé o. Okay. Wọ́n ní should women be alone with Shehu Alfa etc to seek for help without a mahram? Ṣóbìnrin lè lọ ó lè dá lọ sọ́dọ̀ àfà ẹ̀rí láti lọ wá solution. Ìpìlẹ̀ ni pé obìnrin gbọ́dọ̀ lọ síbi kankan láti lọ wá solution kankan. Tó bá fẹ́ lọ anywhere hospital ni kó lọ. Orí ń fọ́ ìdún ìyẹn Islam faramọ́. Àbí ká wá lọ síbi kan nísìnyí pé a fẹ́ wá solution kí ló ṣe ohun tí ò lè pe Ọlọ́run ẹ̀fọ́ rẹ̀. So ìpìlẹ̀ ni pé Ọlọ́run kò fẹ́ intermediary. Ìwọ gan torí pé bá dá àpèjúwe ayé náà ni ọmọ tó dá sí bàbá ẹ̀ ó ń tẹ̀lé ó ṣe ogun tí bàbá yẹn fẹ́ yóò ní access láti béèrè direct pé dáàdì mo ní ìdíkàwá tí bàbá yẹn ó dẹ̀ fún. Today àwọn bá ti ń sin náà dáadáa àwọn yẹn ó di tí Ọlọ́run ó fẹ́ gbọ́ tí yẹn ń ṣe tọ́lọ́run fẹ́ èyí ó fẹ́ gbọ́. So wọ́n dá wà àdìsá Ànábì sọ fún wa pé la yakhluwanna rajulun bimra'atin ajnabiyya ọkùnrin kan ọkùnrin kan ò ní máa bẹ lóhun nìkan pẹ̀lú obìnrin olóbìnrin tí kìí ṣẹlẹ́tọ̀ ẹ̀ àbí kìí ṣètọ́nù oṣù kẹta wọn bẹ̀ ni. Àwọn Yorùbá náà fi kòwé pé òun báyàwó ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ wá ti rẹ̀kùn mọ́rí Ọlọ́run rí ẹ̀ Ọlọ́run bá dẹ̀ jẹ́ kéèyàn náà rí ẹ̀. So which is pé kí ni kò tọ́ ká wà nínú ilé pẹ̀lú obìnrin tí kìí ṣẹlẹ́tọ̀ wa à ń bọ̀ ń bẹ̀ inú àwọn ibi tá mẹ́nubà next week nìyẹn torí pé kí ni ọ̀rọ̀ obìnrin tó táwọn obìnrin bá ti dá ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ní ẹ̀yà wọn lè ṣe wàhálà rárá pé ayé ò dá tóbìnrin bá ti dá ayé ò dá. So a gbọ́dọ̀ sọ́dọ̀ àfáà kankan tó láyé pé wá wà láǹtẹ̀ inú tíṣẹ̀rí àfún wa ni pé bóyá ó ti débi tí wọ́n fẹ́ ṣe rúkìá fún yàn ọkùnrin tó fẹ́ ṣe rúkìá náà lè dáwọ́ pé àfi kẹ́lẹ́tọ̀ obìnrin yẹn wà ń bẹ̀ bóyá ọkọ ẹ̀ àbábúrò rẹ̀ àbí bàbá ẹ̀ so yóò wà ń bẹ̀ tí wọ́n fi máa ṣe ni kọ́ wá wà lóhun nìkan ìyẹn ó ti yapa níta Ànábì mú wa kódà kó ṣe pé kí ni kó ṣe pé tí wọ́n fẹ́ ṣe yẹn ṣẹ̀rí àfọwọ́sí torí kí ni ní tí ṣẹ̀rí àfẹ́ mú wa ni kí ni sádùn dẹ̀ríà ẹ̀rí so wọ́n ní darul mafasidi muqaddamun ala jalbil masalih káti aburú dànù òun ni first priority kódà tá a bá fẹ́ rí àǹfààní ń bẹ̀ á kọ́kọ́ rí pé àti aburú yẹn lọ́nà ká tó wí pé àǹfààní fẹ́ wọlé so ìta aburú lọ ni pé kó má wà pẹ̀lú ẹ̀ títí tí ó fi rí ẹni tí ó jẹ́ lẹ́tọ̀ọ́ tí ó sì kẹta wọn bẹ̀ tó wá pé ti rúkìá àti ẹ̀sìn faramọ́ àwọn dápẹ́ yẹn ó fẹ́ ṣọṣẹ ìtajà ó fẹ́ sín gbẹ́rẹ́ àbí ó fẹ́ gbẹ́bọ kan ìyẹn bá ní ó dáná ọ̀nà méjì nìyẹn ó ṣẹbọ sọ́nà ó tún wá yapẹ̀ ṣùgbọ́n kó làwọn ní aburú yìí. Àmín. Tá bá ní ìbéèrè ẹ lè type sórí comment yẹn. So Sheikh ìbéèrè mi wà ní pé ǹjẹ́ bàbá obìnrin àbí ṣé ó lè jẹ́ obìnrin pa láti fẹ́ ẹni tí ó fẹ́ kí ó fẹ́? Náà obìnrin nínú tí Islam ṣe ni pé ó fún obìnrin ní ẹ̀tọ́ pé mú obìnrin tó bá mú ọkùnrin ṣe lè mú obìnrin tó lóbìnrin náà lẹ́tọ̀ọ́ àti ohun tó wù lára obìnrin ṣóyé so ẹnu dẹ̀ jẹ́ wà líyù lànàbì fi ní idha atakum man tardawna dinahu fazawwijuhu ibnatakum ẹni tẹ́ ẹ bá yọ́nú sẹ́sìn rẹ̀ tó sì tún ní ìjọmọlúàbí wà fi riwayatin man tardawna dinahu wa khuluqahu ẹni tẹ́ ẹ bá yọ́nú sẹ́sìn rẹ̀ tó dẹ̀ níwọ̀ ọmọlúàbí tó wá béèrè pé òun fẹ́ fẹ́ yín lọ́mọ ẹ fẹ́ ọmọ yín fún a jẹ́ pé kí ni ẹ̀tọ́ wà líyù ẹ tó bá gbé àṣẹ fún pé ìwọ ni o fọmọ yín fún kọ ẹ̀tọ́ ẹ̀ kọ́kọ́ wò ní pé kó kọ́kọ́ wo ẹ̀sìn lára pé ṣé ẹ̀sìn wà lára ẹni kó dẹ̀ wo ọkùnrin rere fún nígbà míì wọ́n rí wà líyẹ ní aldilildod ẹni tó gé ìwọ̀ tó wà lọ́rùn ẹ̀ ẹni tí ò pé ìwọ̀ tó wà lọ́rùn ẹ̀ tó bá lọ fi obìnrin yẹn fọ́kọ ẹni àwọn tí ò wá di pé irú ọkùnrin wọlé lè báwo ló ṣe ń hùwà sí so tó ọkùnrin bá wá mọ́bìnrin wálé láyé Ànábì sallallahu alaihi wasallam obìnrin kan lọ fẹjọ́ sàn lórí pé bàbá òun fi òun fún ọkùnrin tó nífẹ̀ẹ́ sí òun rẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn ìbánúṣẹ́ bàbá ẹ̀ pé kí ló dé tó fọ́ọ̀sì ẹ̀ fọkùnrin kì í ṣètò ẹ̀ ọmọ yìí ló lẹ́tọ̀ọ́ àti ọkùnrin fún ẹ̀ nígbà tó wáyé Ànábì wá padà tún bá sọ̀rọ̀ tó dáa so ti wá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn báyìí kò nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ àmọ́ along the way padà develop interest but ó kọ́kọ́ wá lọ sófà Ànábì pé òun ò nífẹ̀ẹ́ tí bàbá òun ṣe yẹn so láti fi kọ́ ẹ̀ àwọn ẹlòmíì náà lẹ́kọ̀ọ́ obìnrin yẹn wá dákẹ́ lọ so ló jẹ́ pé nínú ṣẹ̀ríà kọ́ ìdà kan wà tó máa ń lò pé la yunsab ila sakit qawl wa sukutu fi ma'rad al-hajati ila al-bayan bayanu bí kọ́ ìdà yẹn ṣe lọ àì fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ò bá sọ̀rọ̀
dídákẹ́ nígbà tá a bá ní ìdí bùkátà sí kéèyàn sọ̀rọ̀ èsì náà ni obìnrin tó bá jẹ́ virgin tá a wá ń bi léèrè pé ṣé o fẹ́ fẹ́ lágbájá tí ò bá ti sọ̀rọ̀ tó bá rẹ́rìn ṣé o láìkì ustaz Muzammil tó kàn rẹ́rìn músẹ́ so a jẹ́ bí kí ni wọ́n ní sùkúùtù ha jawabuha dídákẹ́ tó dákẹ́ yẹn ó fẹ́ nìyẹn tó bí ẹni tó ń rìn bá ní tìjú àti sọ mi ìfẹ́ o so irú bẹ́ẹ̀ kò sí tó burú mẹ́ àmọ́ ẹni tó bá jẹ́ ẹni tó ti ní ó ti lọ ilé ọkọ kan rí ayọ̀ ẹ̀dẹ̀ máa ṣe mistake mẹ́yẹn tí wọ́n ti bẹ́ẹ̀ ṣe zìnà obìnrin tó bá ti lọ ilé ọkọ kan rí kò ní ìdíwà líyù àfáwọn ló sọ bẹ́ẹ̀ fún yín ó lọ ilé ọkọ rí kò lọ ilé ọkọ rí o ó gbọ́dọ̀ lẹ́ni tí ó fà á fọ́kọ ṣó ti yé báyìí so bàbá ò wá kò pọ́ọ̀sì rárá kó mẹ́rin tó bá wù wá àmọ́ ti bàbá ni pé kó ṣe findings ṣó ní ìjọmọlúàbí ṣó dẹ̀ lẹ́sìn advice ni ó fóbìnrin yẹn ká eléyìí ò dá bẹ́ẹ̀ eléyìí ló ṣe so kó fún ní ààyè tiẹ̀ kó dẹ̀ ṣe istikhara lórí ẹ̀ Allahu a'lam. náà ṣe tó bá jẹ́ ìdàkejì nǹkan tó jẹ́ pé obìnrin yẹn nífẹ̀ẹ́ sí ó fẹ́ sọ yes sí ọkùnrin yẹn bọ́ bàbá ò fẹ́ ọ̀yá ò fẹ́ kí obìnrin yẹn fẹ́ onítọ̀hún. Báwo maslaha torí pé lọ́pọ̀lọpọ̀ èyí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun ni pé àwọn bàbá wa yẹn gbà míì Ọlọ́run máa ń fún wọn látara ìrírí torí pé wọ́n ní experience is the best teacher a rí nínú àwọn bàbá pé wọ́n ní ìrírí torí láyà Ànábì sallallahu alaihi wasallam ọkùnrin kan náà wá bá Ànábì pé àwọn máa ti róbìnrin tó ń fẹ́ fẹ́ kọ́dà àwọn ti bá a sọ̀rọ̀ Ànábì lọ wojú ẹ̀ dáadáa lọ tún wò dáadáa ṣẹ́mọ̀ ìgbà míì èèyàn lè má rí wò àbí kéèyàn lè má ronú lọ àwọn ibì kọ̀ọ̀kan tí ìfẹ́ ó ti bọ̀yàn lójú so bàbá lè wò látara ìrírí tó wáyé pé evidence wọn bá mú yẹn tó bá jẹ́ níwò dáadáa tó dẹ̀ jẹ́ pé àtúnṣe ń bẹ ń bẹ àti dáadáa fọ́mọ yẹn ọmọ yẹn gbọ́dọ̀ bọ́ sí wọn lẹ́nu ń bẹ ṣòye ká pé fáǹfà ti yẹn náà ni ọmọ yẹn ó tẹ̀lé wọn ń bẹ ó lóore fún un kó dẹ̀ ṣàdúà àmọ́ tó wáyé pé pressure yẹn bá pọ̀ kóbìnrin yóò sọ fún wọn pé ẹjẹ́ ń ṣe istikhara ni torí pé kí ni wàlá khaba man istakhara ẹni tó bá ti fọ̀rọ̀ sọ́lọ̀ lọ́wọ́ wallahi kò ní kò fún kódà kí bàbá yọ́nú sí kí ìyá yọ́nú sí ọmọ náà ti yọ́nú sí tó bá fi sọ́dọ̀ Ọlọ́run tó ṣàdúrà sí tí ìbáṣe òun lóore fún kò ní ṣe é ṣe kí bàbá má gbà kí gbogbo ayé dìde sí lọ́rùn tó bá ti ṣàdúrà sọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tó ń takò yẹn Ọlọ́run wà rọ̀ wọn kí ni yóò ṣe ṣe torí pé lóore inú ṣó ti yé so méjèèjì náà ló ní bó ṣe rí tí bàbá ní pé kókàn fọmọ advice àbí tó bá rí ní pé eléyìí lè ṣọmọ yìí láǹfààní wọ́n lè tẹ́ndà ẹ̀ síwájú ẹ̀ tọmọ yìí náà bá rí sí pẹ̀lú wọn ó lè gbà wọlé àmọ́ kì í ṣe dandan kó gbà tó bá ti ṣe é ṣe ọ̀rọ̀ àti ẹ̀ tó dẹ̀ ṣe findings lórí ẹ̀ tí wọ́n náà máa ń. náà ṣé kẹ́ ẹ̀ ti dáhùn o tí bàbá yẹn bá jẹ́ ń pa pé kò gbọ́dọ̀ fẹ́ ní sẹ́ẹ̀ tó dẹ̀ ti ṣe gbogbo istikhara yẹn tó ti ṣe pé ẹni tí mo fẹ́ fẹ́rẹ̀. tí ò bá ti ní reason kankan ọmọ yẹn kò ní tẹ̀lé ńgbà yẹn so a wá àwọn tó ń wá jẹ́ aláṣẹ lásìkò yàbá àwọn tó jẹ́ gbogbo ẹ̀sìn so a fi tó wọn létí kí wọ́n dá sí so a ò gbọ́dọ̀ fẹ́ náà ni torí kíni òun ò nídìí kankan tí ó bá ti dúró lórí ẹ̀lá rẹ̀ ti tẹ̀nú tí ò sí bẹ́ẹ̀ á transfer wìláyà yẹn sọ́dọ̀ ẹlòmíì tó tún lẹ́tọ̀ọ́ sí bóyá ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ṣóyé so àmọ́rù yẹn nu ṣẹ̀ríà nígbà tẹ́ni tó lẹ́tọ̀ọ́ gangan bá wà láyé ìyẹn náà pè ní kíni o fùdúlì nìyẹn ọ̀rọ̀ pọ̀ mẹ́ àmọ́ àwọn àfáà lọ síbi pé tí bàbá bá ti lẹ́skìsì kankan tí ààrẹ wo pé abalẹ̀ ìsìn kò sí wàhálà ń bẹ abala àjọmọlúwàbí kò sí wàhálà ń bẹ kí wá lórí ó ní nítorí pé ọmọ Ìjẹ̀bú ni ọmọ ìlú kan ni ọmọ Èkó ni ìyẹn kọ́ la fẹ́ lò yẹn kàwánú ṣẹ̀ríà tọmọdé ti ṣe istikhara tiẹ̀ tí ò dẹ̀ sí wàhálà kankan irú bàbá yẹn àwọn àfọwọ́pèsà kìí tí ò bá gbà ó fún ní wà ní ìlú mi ni tó ti yé báyẹn tó wà láwọn àlà àmọ́ a ṣe ìgbìyànjú láti yọ bàbá yẹn nú o a ṣe ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ kódà tó bá ṣe é ká ní ọdún méjì bẹ́ẹ̀ a mọ̀ ṣe tó tí ò bá ti wá gbà náà tó dẹ̀ wu ọmọ yẹn tó dẹ̀ rí nítorí lára ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn so pẹ̀lú mi ìdásí nìyẹn láwọn àlà. Alhamdulillah tí a bá ní ìbéèrè ṣé ká gba ìbéèrè kan sí méjì sí. Ok, inshallah. Now, ìbéèrè kan wà ní pé ìgbà ló lẹ́tọ̀ọ́ fún obìnrin láti bẹ̀rẹ̀ sí wọ hijab ẹ̀. Náà, ṣe rí eléyìí. Náà, àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní àti kékeré ní ìmọ̀lẹ́ tí ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn. So, ìgbà tó lẹ́tọ̀ọ́ yẹn náà ni bàtà Nábì sọ fún wa pé ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ láti lọ máa kírun látọmọ ọdún méje. Tó bá ti mọ́ ọmọ obìnrin pọ́mọ ọdún méje kó mọ ká mọ fi já. So, àwọn bàbá wa báwọn ìyá wa báwọn mìíràn tẹ́sìn wọ̀ lára nílé mùsùlùmí tí wọ́n lò jáàbù fọmọ ọdún mẹ́ta mẹ́rin yóò kò tí ìṣòro yàn lórí ẹ̀ àmọ́ kí ni o tí ọmọ pátá bá ti fi kọ́mọ náà ní padà ṣe kí ni ó mọ lára so wí tìsí pé ọmọ tó pọ̀ jáàbù láti kékeré tó bá ti pọ́mọ ọdún méje ẹ mọ̀ pa wọ́n láṣẹ kọ́ lọ kírun so wí tìsí pé nígbà tó bá lọ kírun yẹn ẹ mọ̀ fi jáàbù sí wọn lórí tó bá ti wá pọ́mọ ọdún wá
ẹnà wọn lórí pé wọn kírun nígbà tó ti di pé kẹ́ ẹnà wọn lórí pé wọn kírun yẹn ó ti di ẹ̀tọ́ náà kí òun yóò kó má rọ̀ mọ́ tí wọ́n bá lo hijab àwọn Yorùbá ní àgbẹ̀ kẹrùn sọ̀rọ̀ yóò kẹta sáré ọ̀pọ̀lọpọ̀ òbí gan ló kó bọ́mọ ẹ̀ lórí hijab lílò kò ká sí nǹkan kan ẹlòmíì gan ló ra aṣọ káṣọ wá fọ́mọ ẹ̀ òbí mi sì rèé olóhùn pé rẹ̀ mùsùlùmí Islam ẹ̀ ti bàjẹ́ ládàá pé ó takun tọ́nà àtànábì fẹ́ òun àwọn òní máa ń lo hijab òun ò fẹ́ dúdú dúdú yìí òun ò ní kíní kan ìbọrùn ní ọ̀rọ̀ kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀ ṣé wọ́n ló dá ni Ọlọ́run tó dá lóhùn fẹ́ nǹkan ìwọ náà lóhùn fẹ́ nǹkan títa wá ní ó ṣẹ tó ti báyẹn so ìyẹn gbọ́dọ̀ ṣe kí ni ìyẹn gbọ́dọ̀ jẹ́ tí ó fi ara balẹ̀ obìnrin ti lẹ́tọ̀ọ́ láti máa lo ìjáàbù ẹ̀ àmọ́ yóò dọ̀ràn èèyàn fún ó ti lẹ́tọ̀ọ́ àti máa lò láti ọmọ ọdún 7 ọmọ ọdún 10 ó ti dọ̀ràn èèyàn fún tó bá ti bàlágà tó bá ti bàlágà ànábì ní Ọlọ́run ò ní gbà àrùn obìnrin títí ń ṣe nǹkan oṣù àfi pẹ̀lú ìmọ̀ọ́rù ẹ̀ láti pé kí ni o kó bo gbogbo òun ẹ̀ gbogbo tó lè yọ́lẹ̀ lára ẹ̀ kó bò so ó ti dọ̀ràn èèyàn fún bẹ̀yẹn ni ọlá ọ̀hánà. Now, any question they mean that àwọn ìyá wa wọ́n ní we have Sunnah brothers that bypasses women's wali because the girls' parents are not of the Sunnah. Then the parents find out afterward that their daughter is married. What message do you have for women? But no, Sheikh, I don't down here. Any question tí ó kọ́kọ́ wá before that? Wọ́n ní ipò wo ni obìnrin tó ń wá ọkọ tí ò rí ọkọ tàbí opó mo ṣe rí question yẹn. Ok, ó ní ipò wo ni obìnrin tó wá ọkọ tí ò rí ọkọ tàbí opó ipò wo ló wà ẹ̀rí nínú nǹkan tí torí pé Ọlọ́run tó ń ṣètò ẹ̀ ètò ti yọ́ lọ́run ṣóyé Ọlọ́run ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣé ìwọ̀n Ọlọ́run mọ̀ tó dá ni ọba tó nímọ̀ ni ọba láàánú ni ọba Ọlọ́run tó ní ẹfẹ́ mẹ́ta mẹ́rin méjì mẹ́rin mẹ́ta mẹ́rin ó ti ṣètò ẹ̀ parí so which is pé kí ni o ẹnìkan wà tó wọ́n tí lọ kọ̀kọ̀ kan so ìwọ tó dẹ̀ mú mi sí kan lọ́wọ́ fẹ́ kejì àbí opó náà àwọn tá a lè fẹ́ tó jẹ́nu súnà nínú obìnrin tó kún kọ̀ọ̀lẹ̀ tí ó dẹ̀ sí pé bóyá bàjẹ́ kan ló ṣe lénìí àwọn obìnrin ti pọ̀ jọkùnrin lọ times bí 4 or 5 kan ṣóyé ẹlòmíwà ọkọ tiẹ̀ ti kú kéèsì oríṣiríṣi ẹlòmíwà ọkọ ti kọ̀ọ̀lẹ̀ míwà tó jẹ́ single tí ò tí ì tàbáyẹn tó wà ń rúkù bẹ́ẹ̀ ó páyọ̀ Ọlọ́run dáadáa ó dẹ̀ máa jẹ́ tí ó máa ṣe kí ni tí ó máa ṣàdúà àdúà náà ni ó máa ṣe ní situation báyìí ó gbọ́dọ̀ wà frustrated kó lọ ṣe tọ́nà òfẹ́ bákan náà kò sì gbọ́dọ̀ kan jújù ó farabalẹ̀ ẹni tó bá jẹ́ opó kí àwa àti àbájẹ́ mùsùlùmí tí gbàláyè bá wà ká fẹ́ rú ẹni bẹ́ẹ̀ wọ́n bá di ẹni táwọn èèyàn máa tì sí ibi ti sọ̀rọ̀ bákan náà abẹ́ni tí ò tí ì lọ́kọ náà lóbìnrin kò bóyá ìmúra tó mú kó yí padà torí Ọlọ́run a máa fi jẹ lómi ìyà kò ṣé wọn ló ní ṣe tèmi Ọlọ́run máa ṣáàmọ̀ fìyà jẹ́ nítorí pé tí wọn náà bá ti rántí ẹ̀ yóò máa jẹ́ gbọ̀ngàn fẹ́ Ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ti fi kóńbì ìrántí ẹ̀mí Ọlọ́run ìṣọ́ ẹ̀mí tí ò máa lo ìṣẹ̀mí tí ò ní tẹ́ lọ́rùn àwọn èèyàn lè rò pé lówó lọ́wọ́ wọn nǹkan kan wà tó pé yóò máa jẹ́ bànújẹ́ fún torí pé ó ti fi tán lọ́run lẹ̀ so kí nasullah wa nasiyahum àwọn àfáà mọ́ tó àyà yẹn pé wọ́n gbàgbé Ọlọ́run gbàgbé wọn Ọlọ́run kì í gbàgbé ayé nasiyahum min rahmatihi Ọlọ́run gbàgbé wọn nù kẹ́ tiẹ̀ náà kì í ṣe kó gbàgbé wọn nù mọ́nù kẹ́ ó jọ wọ́n kó mẹ́ tó ní oṣù tèmi ojú ẹ̀yìn náà kó nù kẹ́ ìkẹ́ni kéèyàn lọ́kọ gidi ìkẹ́ni kéèyàn níyàwó gidi so èèyàn wà change ways ẹ̀ ìṣọwọ́sọ̀rọ̀ ẹ̀ ìṣọwọ́múre ìsinlọ́run ẹ̀ tí o bá ti dúró tọ́lọ́ yóò fún ẹ lè tó dáa ó lè pẹ́ ó lè yá Ọlọ́run fún yàn ní ìyẹn so ká jọ náà lórí ẹ̀ ká dẹ̀ mọ́ ṣàdúrà lórí ẹ̀ ìyẹn náà ni ètò pàtàkì ṣòye bákan náà ìbéèrè tí wọ́n béèrè pé tábà wá rẹ́ nìkan tó wá lo ọgbọ́n òjé ó fi súnà bojú torí pé àdìsí ànábì tí wá pété bá dẹni tí ẹ̀sìn bá tẹ̀yìn lọ́rùn rẹ̀ fọmọ yín fún ó wá fi súnà bojú rè ó wá fi ọmọ yìí wọ́n ṣàbúrú fún alóríṣiríṣi lẹ́ni wẹ́dì òní tí ìlọ̀sẹ̀ méjì wọ́n ti kọra wọn lẹ̀ brọ́dà sì tí ò sí ó ní kí ni ó ní kò mẹ́rẹ́ ṣe ni kí ló expect lọ́dọ̀ obìnrin tí ò ṣe bàjẹ́ rí tẹ́lẹ̀ ajẹ́pẹ́rú brọ́dà yẹn ká yẹ̀wò ó ti ṣàbúrú rí dáadáa tẹ́lẹ̀ ni kíní kan rí báyìí lára ẹ̀ ní ajẹ́ pé kí ni tọ́nà bá ti pé fún wa yẹn a máa túnra wa ṣe kò sí má lè tó perfect so you know try láti wò pé ibo lẹ́jọ́ kù sí kẹgbọ́ra yín ni tábàárẹ̀ tó wá lo ọgbọ́n burúkú tó fi ọmọ nígbà tó wá fọmọ tá a wá padà pé kì í ṣe èèyàn rẹ̀ obìnrin yẹn lẹ́tọ̀ọ́nù ṣẹ̀ríà láti ṣe kí ni o láti ní kan tó àwọn ká ẹnikẹ́ni tó bá ti parọ́ fóbìnrin torí pé ànábì ní mọ̀ngọ́ṣàna falaysa minna ẹni tó bá ti tàn wá jẹ kì í ṣara wa so a lè fẹ́ tí ṣara wa lọ́mọ náà nígbà tá a bá ti lè mọ̀ pé aburú irọ́ kódà kó ṣe pé ó parọ́ pé òun ṣiṣẹ́ ní oil and gas ni òun ṣiṣẹ́ náà gas ní kẹ́kẹ́kẹ́ so tó parọ́ bẹ́ẹ̀ tá a bóbìnrin yẹn bá padà mọ̀ nínú ṣẹ̀ríà ó lẹ́tọ̀ọ́ àti kọ́lẹ̀ pé ó parọ́ fún mi ṣóyé so ká tó wá sọ pé wá fẹ̀sìn parọ́ fífẹ̀sìn parọ́ yẹn lágbára
so táyà obìnrin bá torí ẹ̀ filẹ̀ ó tó bẹ́ẹ̀ so àbí àwọn òbí wọ́n ṣègbìyànjú láti mọ ọmọ ìkó wàhálà àti eré tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa rí ó parọ́ tó fi fẹ́ obìnrin yẹn nígbà tó dẹ̀ fẹ́ tán ìjọ tóbìnrin bímọ báyìí bẹ̀rẹ̀ ti fura sí pé wàhálà lélẹ́yìí o ọkùnrin yẹn ṣe ọkùnrin rẹ o àwọn obìnrin yẹn àwọn òbí dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gbìyànjú tó fi rọ́mọ yẹn làkú ní wàhálà yẹn so alhamdulillah kò lè sí wàhálà láti gbà yẹn mọ́ padà lọ́kùnrin míì so ilé ìta bá padà mọ̀ pé ó fẹ́ sì gbáyàn àpòparọ́ fún yàn á ṣe kí ni àwọn òbí nìkú lọ́dọ̀ ẹ̀ ẹni tó bá tan Ọlọ́run jẹ kò ní bìkítà láti tẹ̀dá láwọn àlọ́. Alhamdulillah. Actually, Sheikh, actually ní àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ń fẹ́ obìnrin mùsùlùmí kan ó máa dọ́gbọ́n pé pé tí bá ti fẹ́ ọ ìmáwọ inú ẹ̀sìn Islam ǹjẹ́ kí obìnrin yẹn níṣù látara lọ fẹ́ ọkùnrin yìí because tó bá ti wọnú Islam ìtàn sí àwa rí ọ̀pọ̀ ní wọn tó yẹ pé ó tún máa yẹ̀sìn wọn padà pé àmúkọ fẹ́ ẹ̀yìn tó yẹ pé ní jẹ́ ń fẹ́ àwọn òbí ò ní jẹ́ ń fẹ́ àfi tí bá ṣe Islam. Eléyìí nínú abala tó lágbára pọ̀ ni tó dẹ̀ máa ń bà wá mùsùlùmí nínú jẹ́ púpọ̀ pípọ̀ ọ̀pọ̀ obìnrin ni wọ́n ti tàn jẹ má dúró lórí pé ẹni tó kò tí máa kí nìbọ̀ tí a bá fẹ́ra tó láwọn olóòmọ máa kí rárá o irọ́ nìyẹn o ó gbọ́dọ̀ tí wọ́n ṣe inú nǹkan tó ṣe pé tó bá bi wá léèrè ń pa èèyàn tá a gbọ́dọ̀ fi pamọ́ kí n bí ń pèsè Ustaz Muzamil kí lẹ mọ̀ ń pa lágbájá ẹ̀rẹ̀ ọ̀kẹ́ ni ẹ máa jalè ó máa ń parọ́ ṣẹmọ̀ inú ibi tó kù sí ni tó bá jẹ́ pé a bá rò pé ẹni tó bí mí léèrè kò ní nǹkan tó fẹ́ fi ṣe àbí pé bóyá fẹ́fẹ́ ní ẹṣin ẹ̀yẹ́ ni a lè mọ́ sọ fún àbí ló fẹ́ kí n sọ ń pẹ̀ èèyàn ni ó ń dẹ́ṣẹ̀ tó ń ṣe ń dẹ́ṣẹ̀ àwọn tó bá ti ní í ṣe pẹ̀lú marriage torí pé life contract ni ẹ sọ ń tẹ́ ẹ mọ̀ ń pẹ̀ yẹn ẹ ní fikún ẹ̀dẹ̀ ní yọ kúrò ńbẹ̀ ẹni tó wá béèrè ń pa ẹ̀ lọ́kọ̀ ó máa mu tí o wọn kò mú lójú mi rí ṣèbí mi àti ẹjọ́ ṣe kékeré ni ó máa mu o tí kì í ìyẹn kì í sí ọ̀nà ẹ̀yìn mọ́ anything anybody tí wọ́n bá ti wá bí torí pé àmọ́ náà lọ́ fẹ́ gbélé ẹ lórí yẹn tó o bá ti jà ń bẹ́ẹ̀ tó bí yẹn lọ torí bọ́ tí ó padà ń jẹ́ wàhálà fún ìwọ náà ò ní kí n bí ìyá yẹn so ti yé so ká má bí lórí pé ó tún sọ pé ó tó ń bá ṣe tán òun máa ṣẹ̀sìn ní ká kiri pé ó ti ń ṣe àwọn ilé tí ó ti jáde so yé èèyàn lè lo 5 years níbi kó ṣe bindis ó lè lo àwọn ṣe bindis àmọ́ lé ní ìsìn mùsùlùmí brother mashallah sister ó wo ṣòkòtò ó wọnú gbọ̀n ó wo himaru ó wo sọ́ọ̀sì ó ti tán nìyẹn kò wo personality kò wo ìwà so eléyìí ká má gẹ̀tàn jẹ pẹ̀lú èèyàn ṣe rí ó dà kó má máa lo ìjáàbù yẹn kó sórílẹ̀ kó ṣàrálẹ̀ Ọlọ́run wá lò wọ́n sábàbí fún àwa túnṣe tó fi wá dẹni rere ìyẹn tún fẹ́ẹ̀ dáa ju àwọn tó wọ́n ń tẹ̀yàn lọ ṣe bó ṣe wà nílìkì ló wà ń gbàǹjà a kì í fi appearance judge ṣó kú ẹ̀ ṣérú ṣépò obìnrin tó fẹ́ ni ó lè twist ẹ̀ tọ́nà bá ní kó gbọ́ tó bá gbọ́ yẹn ó ní ládá méjì ládá kó tọ́ sọ́nà àti kíkí ládá kó tún ṣe tó fẹ́ ṣòye so ká mọ́ gbà pé tó bá tí n bá fẹ́ tán màá ṣẹ̀ mọ́ kírun tí n bá fẹ́ tán màá ṣẹ̀ mọ́ ṣe kinní kan ká ti rí pé ó ti ń ṣe tẹ́lẹ̀ kọ́kàn wá dẹ̀ ti balẹ̀ lórí ẹ̀ ká tó fẹ́ a bá fẹ́ tán tó bá yọwọ́ kò sáàbù kò sí tó burú mẹ́ta rẹ̀ tún ṣe tí ò gbọ́ a lè kọ́lẹ̀ ṣẹ̀ríà ò fẹ́ kọ́mìnà àtọkùnrin kọra wọn lẹ̀ ló fi ṣe gbìyànjú lórí wípé báwo nílé ò ṣe ní dàrú gbogbo pàtí lè òfin dàrú ní Islam gbé kalẹ̀ àmọ́ tí ò bá ti sí option mọ́ tó yẹ pé kí ni igun kìí ní òwò rí dùnú lára agun kejì mọ́ so pọ́pọ̀ sọ fi náà ṣe nìkan ò sí ń bẹ̀ mọ́ oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ so wallahu a'lam. Alhamdulillah inshallah tí ó dàgbé a máa dájọ́ sí orí ìbéèrè tí mo fẹ́ bèrè ń sìn torí pé ìbéèrè yìí wáyé lórí program kan tí a ṣe ní bóyá last week la ṣe program ní ìkan náà àwọn ìyá wa bẹ̀rẹ̀ pé ǹjẹ́ tá a bá rí ọkọ tó ní pé kíyàwó má kírun nínú ilé ẹ̀ kí wọ́n má jọ́sìn fún Ọlọ́run nínú ilé ẹ̀ ó dẹ̀ ti fẹ́ wọ́n ti ṣe nìkan ó dẹ̀ wà ní abẹ́ ọkọ ǹjẹ́ tí ọkọ yẹn bá ti jẹ́ nípa pé o ò gbọ́dọ̀ kírun nílé mi sẹ́ẹ̀ kí ni solution fún orí obìnrin báyìí. ṣe rí kákan dúpẹ́ Ọlọ́run náà lẹ́bi sí wa kò sí nǹkan náà tó ń lò ṣàlàyé fún wa àdìsí ẹyọ kan péré náà láfi dáhùn Ànábì la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kò sí títẹ̀lé fẹ́ dà láti yapa ọba dẹ́dà báwọn òbí wa ṣe tó yẹn Islam fún wọn ní lẹ́yìn tọ́nà bá sọ pé ẹ má ṣẹbọ ẹ̀sìn mi tó máa fi tẹ̀lé làwọn òbí wa ẹ̀rí kí wọ́n ṣe tóbi tó yẹn ṣẹ̀rí àsọ pé tán bá ní kó o ṣẹbọ sí mi àbí kó o yapa mi ní tí mi ìfẹ́ wọ́n tẹ̀lé wọn gbà yẹn so tí ò bá ti lè mú wa tẹ̀lé àwọn òbí wa nígbà tó bá ní àṣẹ tọ́nà òfẹ́ táwa lọ kọ wa gbà yẹn so èyíkéyìí obìnrin tó bá ti rí bẹ́ẹ̀ àdánwò ló fẹ́ dé yẹn yóò kọ́kọ́ ṣe sùúrù náà yóò tu ọkọ yẹn nú kí ló ṣẹlẹ̀ kí ló dé rí báyìí tẹ́lẹ̀ Ọlọ́run ni mò ń sìn báyìí
tí ò má tún ṣe kankan wá tó pa àwọn èèyàn sí tí ò sí kinní kankan kó filẹ̀ ni o kò sí títẹ̀lé ọkùnrin kankan bẹ̀ yẹn torí pé tó bá yẹ lọ́run gbà ẹnì pàlà tẹ́sìrì wà sí ọ̀tún ní ìsìrọ̀ ọkọ̀ kò ní sọ́kọ mọ́ tó bá jẹ́ ọ̀bẹ̀rẹ̀ kìí àmọ́ pé ọkọ mi nì ẹ pé wà kó wá sọ tẹnu ẹ kò sí yẹn bẹ̀ mọ́ so èèyàn ti lose nìyẹn torí pé ó fẹ́ please ọkùnrin so ẹni tó bá ti yàtọ̀ ká súnmọ́ ìyàwó ẹni ẹ̀tọ́ ni obìnrin kì í fi ogún gun ọkọ ẹ̀ àmọ́ tọkùnrin bá ní dandan òun fẹ́ bí tá ìkùrá sọ pé àgbọ̀dọ̀ gbà wọlé yẹn ló bá fẹ́ ìyàwó èèyàn nígbà kan so ti fẹ́ kọjá lè ní ìdìbò ní limitation ìwọ ló bí òbí gan ni ó ní ibi tó lè pọmọ láṣẹ dà ọkọ ó ní tó lè béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ mọ́ bá jẹ́ pé má kírun mọ́ ni kí nìka yẹn máa máa gbé bẹ́ẹ̀ ọlọ́run ó fún obìnrin ẹni tó dáa jùlọ tó dáa nábì man taraka shay'an lillah awadahu Allahu khayran minhu ẹni tó bá fi nǹkan kan lẹ̀ torí tọ́ ọlọ́run fún ilé tó bá dáa so kọ́lọ́run kó ṣàánú wa so irú ẹni tó wà nínú situation bẹ́ẹ̀ kọ́lọ́run bá wa làwọn bẹ́ẹ̀ kó dà bá wa fún wọn lè tó dáa àbí kó bá wa táwọn fún wọn náà sùn. Àmín 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 alhamdulilayi rabbil alamin agbádùn gan ni alhamdulilayi abẹ́ọ́lọ́n bá Allah ta'ala yín pé kó jọ kó bá lékun kàrámọ̀ yín kó bá lékun ìmọ̀ yín kó bá lékun wisdom yín pẹ̀lú ìpọ́n tẹ́ fi ń gbọ́ kalẹ̀ fún wa alhamdulilayi fún oúnjẹ mi lágbára Ọlọ́run fáwọn viewers wa lọ́sẹ̀ tí ó ń bọ̀ àwọn sheik wa máa bá a tẹ̀síwájú lórí ipò wo ni obìnrin wà nínú ẹ̀sìn Islam alhamdulilayi a ti gbọ́ ipò obìnrin pẹ̀lú Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gan fún ẹ̀ ní èyí tí sheik wọn bá máa sọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ni pé ipò wo ni obìnrin wà pẹ̀lú family àbí sheik náà pẹ̀lú àwọn family kódà ó jẹ́ ọkọ ẹ̀ ni àbí àwọn parent ẹ̀ lágbára Ọlọ́run kí Ọlọ́run ṣe ní ìrọ̀rùn fún wa àmín 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 ẹ ṣé gan ni púpọ̀ jazakumullahu khairan sheik a dúpẹ́ gan fún oúnjẹ mi tí ẹ fún wa yìí alhamdulilayi rabbil alamin a máa parẹ́ síbi sheik ẹ jẹ́ fún wa ní 1 or 2 advice kí a tún máa lọ. alhamdulilayi rabbil alamin àṣẹ rí àkọ́kọ́ náà ti sọ fún wa pé oore tó ga jù ní kéèyàn jẹ́ mùsùlùmí gbogbo tá a bá fẹ́ ṣe inú ẹ̀sìn a gbọ́dọ̀ gbé sínú pé kí lọ́rọ̀ sọ pé lànà bẹ̀ sọ èèyàn kì í fọgbọ́n orí ṣe gbogbo máa fà láti rìn àfẹ́lẹ́ kìtà mi ṣe kò sí ní tọ́lọ̀ ń yọ ọ́ lẹ̀ tí ò sọ ọ́n pẹ̀ èyí tí ò bá wà ní Kùránì wà ní hadith níta bá fẹ́ ṣe ìmọ̀ràn àkọ́kọ́ ni pé ká gbé síwájú pé kí lọ́rọ̀ sọ pé lànà bẹ̀ sọ lórí ẹ̀ tá a bá ti wá rí pé tọ́lọ̀ sọ àná bẹ̀ sọ rí a gbọ́dọ̀ tún negotiate ẹ̀ mọ́ o bí ẹ̀ẹ́dọ̀ náà mo béèrè pé kí lọ́rọ̀ sọ bọ́tí tí mo rí ìyá ẹ̀mọ̀ yìí náà mọ́ ló tá a wà ara ẹni ò fẹ́ tẹ̀ láṣẹ Ọlọ́run mọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì fún àwọn ọmọràn tá a gbọ́dọ̀ tẹ̀lé pàápàá jùlọ fáwọn obìnrin wọn ni pé ká túnra wa ṣe mírèkù kì í ṣẹlẹ̀ o tí wọn náà bá ti rí nínú ọkùnrin tó yàn tí wọn náà bá ti dáa pẹ̀lú Ọlọ́run ẹ̀ tó mójútó àwọn tá a ní ká mójútó yìí péyàn bá ti mójútó dáadáa Ọlọ́run ọba àdékọlá máa ń sábà fi wọn ṣe kòńgẹ́ ó kéré lókùngbà téèyàn bá ti rìn bọ́lọ̀ ṣe ní kò rìn tó rìn bá náà ṣe ní kò rìn wọn kì í sábà kó sọ́wọ́ ìwọ náà mọ jẹni tí ó mọ tàwọn èèyàn jẹ obìnrin mìíràn torí pé òun náà ṣe bí ẹni tó gbọ́n lọ́lọ́run náà fi fẹ́ ẹni tó gbọ́n jùlọ tí wàhálà wa ń ṣẹlẹ̀ ó kàn ju rẹ̀ ẹlẹ̀ fọ́lọ́run wọ́n wá wa kú wa káàkiri ọkùnrin mìíràn òun náà fẹ́ gbé gbọ́nà ẹ̀bùrú obìnrin tí ò nífẹ̀ẹ́ ànábì ní ká pòfọ̀ ká de nǹkan mọ́ra àbí ká ṣaàgùn fẹ́ sóbìnrin nínú iṣẹ́ ìṣúni inú tí ń jẹ́ kí wedding mi wó ni pé obìnrin tí ò nífẹ̀ẹ́ yóò kàn lọ sàṣì láyé lọ́sọ̀kọ̀ ọmọ yẹn wà bẹ́ẹ̀ sí mọ́ nífẹ̀ẹ́ wọn àti bímọ 4-5 ojú obìnrin yóò bá ṣe ẹ̀ka wà ló bá ṣẹlẹ̀ so ìtọ́nà ó bá ṣe náà ní ó ṣe ó lè nífẹ̀ẹ́ nìkan lóòótọ́ àmọ́ ó lè já burú ní fún ẹ ó sì lè kórìíra èèyàn lóore ní fún ẹ kí láà ṣe ń gbà yẹn á ṣe istikhara so ká mọ̀ bá kó sọ́wọ́ fún ọba àlìkẹ́ ọlá gbogbo ilé tó ti ń dàrú kó jẹ́ kó tó padà èyí tí ò tí máa dàrú kó má jẹ́ kó wàhálà òṣèlè mẹ́ la masha Allah la quwwata illa billah rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama àmín jazakumullahu khairan في àwọn viewers lẹ̀ pẹ̀lú salamu alaikum wa rahmatullahi wa barakatuh alhamdulillahi rabbil alamin. Nígbà yẹn wọ́n ẹ̀ ń disturb mi.